ò gbà kọ́. Share it. Help me share it. Ìjọba, a lè rúgbà.
má pa wá dànù. Ìrírí pẹ̀lú wájú, ayé má pa wá dànù. Lékeleke lẹ́gbẹ̀ẹ́ àwa o, a ò ní padà dá láṣọ pípọ́n. Iwájú la ó máa rè, ọmọdé àgbà lágbà o. Iwájú la ó máa rè, ọmọdé àgbà lágbà. Iwájú la ó máa rè, lọ́mọdé àgbà lágbà o. Jíjí tí mo jí lọ́jọ́ òní o, ògùn lákàyè ò ní pa wá. Máa rí lọ lọ́wọ́. Sọ́gbàrà ẹ̀jẹ̀ o. Káwa màmá rẹ̀ lébò, ká má sún sọ́gbàrà ẹ̀jẹ̀ o. Káwa màmá rẹ̀ lébò, ká má sún sọ́gbàrà ẹ̀jẹ̀ o. Yẹ́mọ́yẹ́mọ́ wọn làbò sí o, wọ́n rọjọ́rọjọ́ wọn forí jóná. You're welcome, my brother. Ọba wa wá ṣẹ́gun wá láre. Bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá wa ṣẹ́gun ọ̀tá alárékérekè. Kí ọ̀run bá wa ṣẹ́gun gbogbo amọ́niṣe ní aṣenitọ́bánidárò. Tí Sunday Igboho sá lákàárọ̀ àkójúmọ́ mú kí o gbélé ọ̀dọ̀ gbé wa kó ní gbọ́dọ̀ lọ. Ó jẹ́ ẹ̀dùn ọkàn díẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n kó lọ sí Àbújá tí wọ́n sọ pé àwọn fẹ́ gba rédíò station ní Ìbàdàn ní Mọ́níyà tí wọ́n dìtẹ̀ wọn sàbújá. Ìkan lára wọn ti ṣaláìsí, ìkan lára wọn ti kú. Àmọ́ tó jẹ́ ẹ̀dùn ọkàn ni pé ìmí ìsàforígbánu wọn tí ò mọ bí ó ṣe jẹ́, ìmí ìwà ṣíṣe owó pẹ̀lú bí ìlú ṣe rí sójú kí wọ́n ṣàforígbá. Àmì lágbára Ọlọ́run bá wa tú wọn lẹ̀ torí Yorùbá náà ni wọ́n. Àwọn tó kù ń bẹ ẹ̀mí wọn ò ní bọ́ sí lágbára Ọlọ́run bá wa tú wọn lẹ̀. Ọ̀dọ́ gbé wa kó ní gbọ́dọ̀ mú kí ó gbé wa o. Thank you. God bless for the information. Mo kí gbogbo ilé o. Yóò dára fún yín, kò ní bàjẹ́ fún yín láṣẹ Olódùmarè. Ó wù mí kí n nàdúró díẹ̀ lénìí. Ó wù mí. Ó wù mí kí n nàdúró. Mo kí ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi, gbogbo ojúlówó ọmọ Yorùbá pátápátá. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin tẹ́ dúró nínú òtítọ́, àtẹ̀yin tí ò yéyé, gbogbo ajúni lọ. Mo kí yín, ìyá mi Fúnkẹ́ Ìyálájé, you are welcome. Brother mi Sunday Ayọ̀rìndé, gbogbo yín pátápátá tẹ́ ti wà lórí ètò. Shakiru Azeez, Abiodun Bọ́dẹ̀dé, Bùnmi Adélékè, Stockholm Peter, Shabitiu Ibrahim Àyànfẹ́ Olúwa, gbogbo yín pátápátá ẹ ní sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ wo kíní àpẹẹrẹ rèé, mo fẹ́ fi ṣàdúrà fún yín tó dẹ̀ máa mọ́ yín. Gbogbo yín lẹ mọ̀ kí là ń pè àgbàdo rèé. Àgbàdo rèé. Tí àgbẹ̀ bá fẹ́ gbin àgbàdo lóko, wọ́n á kó mẹ́ta sínú ojú kan. Tí mẹ́ta yẹn bá máa jáde síta, á mú odidi báyìí. Tẹ́ bá ka iye ọmọ àgbàdo yìí, ó lé ní 50. Ìyẹn ni pé gbogbo tẹ́ bá ti dáwọ́lé, ìmísí Ọlọ́run yóò máa wọnú rẹ̀ lọ. Ìyẹn àkọ́kọ́. Ẹ máa dé o. Kókó àdúrà méjì ni mo fẹ́ fún yín kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Àkọ́kọ́, ooru àgbàdo mẹ́ta làgbẹ̀ máa ń kó sínú ilẹ̀ tádà yẹ̀pẹ̀ bò. Tó bá jáde mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jáde síta. Ìmí máa ń lọ́mọ bíi mẹ́rin tá gbé tẹ́fẹ́gbẹ́ ara wọn. Tẹ́ bá wá gé àgbàdo lóko, tẹ́ bá wá bo òrè ẹyọ àgbàdo kan, tẹ́ bá ka láyìn lásán ó lé ní 20. Ọlọ́run sọ di púpọ̀, ó sọ di púpọ̀. Àṣẹ ìsọ di púpọ̀ nínú orere yóò wọnú ayé yín lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọjọ́ ọ̀la Yorùbá,
gbogbo ẹ̀yin tẹ́ dúró bí ìjì ṣe jà tó tóyì tún jà tẹ́ ẹ̀ padà àṣẹ ìrọ̀rùn tọ́lọ́run fi ń sọ ayé ẹni di púpọ̀ bàbá mi Àmọ̀tẹ́kùn ìyàwó ẹ̀kọ́ ọlọ́run yóò gbé wọnú ayé yín àkọ́kọ́ nìyẹn ẹ má gbàgbé tí àgbẹ̀ bá fẹ́ gbin àgbàdo lóko bá a ṣe máa mú lọ sóko rèé ṣùgbọ́n tá àgbẹ̀ bá fẹ́ mú àgbàdo wálé ọlọ́run á ti daṣọ bò ní Yorùbá fi sọ wípé ìhòhò làgbàdo ń lọ sóko pé tòun taṣọ ní padà wálé aṣọ àṣírí aṣọ ìrọ̀rùn aṣọ ìgbésókè aṣọ ìsọdilílá aṣọ ojú àánú aṣọ ojú rere ọ̀run máa yọ̀ǹda sínú ayé yín gbogbo ẹ̀yin ọmọ kọlẹ̀ Yorùbá ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí mo ti kí gbogbo ẹ̀yin ajúni lọ bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín ìyá mi Adéjọkẹ́ Adédàpọ̀ ìyá mi dáadáa Adébọ́lá Àdùnní yóò dára fún yín dídì Dayọ̀ ojú òní ti gbogbo yín ṣe rí àwọn tó ń jáde síta Ìgbòho kó lọ bẹ̀bẹ̀ ẹ má jẹ́ abu wọn mọ́ ṣe gbọ́ mi ẹ má jẹ́ abu wọn mọ́ ẹ má jẹ́ abu wọn mọ́ ẹ má tẹ̀ jáwọ́ ọ̀dọ̀ wọn mọ́ gẹ́gẹ́ bí ohun tí a wí pàṣẹ tí èmi mo ti sọ fún yín pé tọ́lọ́run ò bá wí èmi ò ní sọ Ọlákọ́láwọlé you're welcome. It show that they are recognize us. Àwọn tó kan Ìgbòho mọ́gi lánàá majority wọn ló jáde síta lẹ́nìí tó ń sọ̀rọ̀ ẹja fi wọ́n lẹ̀ ọmọ Yorùbá náà ni wọ́n ṣe rí èmi àti ẹ̀yin tá a bá gba orílẹ̀-èdè wa tán a lè lé wọn dànù ṣe gbọ́ mi àtẹ̀yìn tẹ̀ ń jà pé Ìgbòho ṣẹ̀ bó lo aláìṣẹ̀ṣẹ̀ máa kú sípò ìkà ẹ̀rí sọ ṣùgbọ́n ẹ má jábára wa jà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín àwọn tó ní Ìgbòho gbọ́dọ̀ bẹ̀bẹ̀ mo ní ìdánilójú láti sọ fún yín pé ọmọ Adéyẹmọ ò rán anybody níṣẹ́ ṣé gbọ́ mi àwa tá a dẹ̀ dìde náà pé láyé kò ní bẹ̀bẹ̀ ọmọ Adéyẹmọ ò rán anybody níṣẹ́ kò ráwa náà ṣẹ́ torí Ìgbòho kì í ṣe ọmọ kékeré nínú ayé ṣùgbọ́n èmi gbàgbọ́ pé Ọlọ́run tó dá ayé àti ọ̀run kò ní ṣoore ẹ̀dẹ́ fọ́mọ Adéyẹmọ oore tí àwọn kan máa sọ pé bí ò bá ṣe àwa Ọlọ́run ò ní gbà láàyè nínú ayé ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ má jẹ́ abú ẹnikẹ́ni Baba mi Àmọ̀tẹ́kùn we go class tomorrow by God grace sir pẹ̀lú ọlá yín ẹ̀yin náà la bá ń bẹ̀ bẹ́ ṣe ń ṣe tẹ́ ẹ̀hán encourage wa pé ká tẹ̀síwájú ẹ má jẹ́ abú ẹnikẹ́ni ẹ máa rántí pé gbogbo wa a lè ronú bákan ẹ dẹ̀ máa rántí pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ láti jáde ojú táwọn fi rí nìyẹn ojú táwa náà fi rí nìyẹn kó fàjà ṣé gbọ́ mi kó fàjà ẹ má jẹ́ abúra wa mọ́ ohun tí ọmọbìnrin burúkú yẹn ń wá láàrin wa kó máa ṣẹlẹ̀ nìyẹn ṣé rí nígbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn tí ó ń sọ̀kalẹ̀ sí ọkàn mi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá ń pariwo Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá gbàgbọ́ pé iṣẹ́ ńlá akọni lọmọ Adéyẹmọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá gbàgbọ́ pé olóore ò gbẹ́dọ̀ kú sípò òkà ó dàbí pé àfẹ́ mọ́ọ́rẹ́ ó ní gbogbo àwọn tó ń yọ ṣùtù ètè sí wa lánàá gbogbo àwọn tó sọ wípé àṣejù ọmọ Adéyẹmọ ti pọ̀ jù gbogbo àwọn tó sọ wípé ṣé òun nìkan lálágbára ni ṣé òun nìkan ló mọ̀rọ̀ sọ ni wọ́n wá ń jáde síta èyí tó yẹ ká fọwọ́ lẹ́rán ká máa wò wọ́n níran ẹ má dá anybody lóhùn mọ́ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ohun tọ́lọ́run yóò ṣe kò fi wẹ́ni kankan ẹ gbọ́ mi bí ohun tí adániwáyé yóò ṣe bàbá yóò fi wọ́n anybody
ẹja máa wòran Ọlọ́run tó ń ṣe bẹ̀ ò kúrò nídìí ààrò ẹ gbà bẹ́ẹ̀ ẹ má jà ibi tá à ń lọ ní ẹja gbájúmọ́ ibi tí à ń lọ ní ẹja gbájúmọ́ ẹ fi wọ́n lẹ̀ àtẹni tó ní Ìgbòho ṣe báyìí àtẹni tó ní Ìgbòho ṣe báyìí ẹja fi gbígbọ́ ṣaláì gbọ́ ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àṣírí ẹ̀ ti tú sí wa lọ́wọ́ ibi tí ọ̀rọ̀ yẹn ti ṣàn wá àwọn tó jáde síta tó pariwo kó lọ bẹ̀bẹ̀ ẹ bá wa foríjì àmọ́ bí tó ti wọ́ tó ti ṣàn wá we don't need to interfere with it ẹ fi wọ́n lẹ̀ ẹ jọ̀ọ́ ṣebí Yorùbá ni wọ́n ṣé mo pé mi náà jáde mo faraya ẹ já fi wọ́n lẹ̀ we don't need to fight ourselves please ọ̀tá kan tó yẹ ká gbógun tì mo fẹ́ ká láròjinlẹ̀ dáadáa nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀tá ò pọ̀ ọ̀tá tá a ní nígbà yẹn ó ti reduce o ọ̀tá tá a ní nígbà tá a bẹ̀rẹ̀ ó pọ̀ jù báyìí lọ nígbà tá a ṣera wa lọ́kan nígbà tá a mọ tá a gbé dání tó dẹ̀ jẹ́ bámbárì lọ́kàn wa táwa dẹ̀ mọ̀ pé tá a mọ torí ń tá a fi dìde tá a fi ń ṣe ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká máa wò ọ̀tá wo ló yẹ ká gbógun tì ó ní ìyá 2x2 ọ̀tá wo ló yẹ ká gbógun tì òun náà ní Irọ́lábí ọ̀tá wo ló yẹ ká gbógun tì òun náà ní Olóṣù Abíọ́lá òun ló yẹ ká gbógun tì o ẹ̀yin àgbààgbà lẹ sọ wípé bẹ́ẹ̀nìyàn bá pẹ́ lórí mi èsì kéèsì a máa ṣe kíni a máa bá níbẹ̀ ọ̀tá kan tó yẹ kí gbogbo wa gbógun tì nìyẹn àwa tá a gbàgbọ́ nínú ìrìn àjò náà ẹ̀yin àgbààgbà lẹ́dẹ̀ sọ wípé kì í ṣe gbogbo ajá tó bá gbónìyàn lèyìn máa ń sọ̀kúta lù the real enemy that we have tó yẹ ká gbógun tì tó yẹ ká lépa òun náà ni 2x2 Irọ́lábí Dúpẹ́ onítìírọ́ Olóṣù Abíọ́lá olójẹ́ kí n play rẹ̀ o ṣe mọ̀ pé ìjáde lánàá tó yìí yan fatafata lọ́dọ̀ Ìjìnlẹ̀ tí wọn ò dẹ̀ announce ẹ̀ pé lára àwọn tó rán lọ sí Amúlùdù FM ìkan ti jáde láyé nínú wọn kẹ́ lè mọ̀ àwọn ẹni tó yẹ ká gbógun tì nìyẹn ẹni tó yẹ ká gbógun tì tó wọ inú àárín wa tó wọnú agbo ọ̀dọ́ àgùntàn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn láì mọ̀ pé ìkookò ni tó dẹ̀ mú àgùntàn lẹ́yọ kọ̀ọ̀kan tó dẹ̀ ń gbẹ̀mí wọn èyí tí ò rí ẹ̀mí gbẹ̀mí ó fi wọ́n sílé túbú ẹni tó yẹ ká gbógun tì nìyẹn o ẹni tó yẹ ká ṣiṣẹ́ lórí ẹ̀ nìyẹn ẹni tó yẹ bó ṣe ń jà wá lólè ló tún jà ọmọ Yorùbá lólè ẹ̀mí ó ń firọ́ jà wá lólè ó tún firọ́ jà wá lólè ẹ̀mí ẹni tó yẹ ká gbógun tì nìyẹn pé Dúpẹ́ Onítìrí 2x2 ó ń gẹ́gẹ́gẹ́ lọ́tà wá o ẹni tó wá from nowhere tó fẹ́ da iṣẹ́ bàbá Akíntóyè nù àtolóyè Ìgbòho òun ló yẹ ká gbógun tì ká sowọ́ papọ̀ ẹ má já wariwo ọjà lágbájá ń kọrin lágbájá fi Ìgbòho ṣètò lágbájá ń fi Ìgbòho ṣe báyìí ẹ má já wòye àwa la mọ̀ ohun tá a gbé dání àwa la mọ̀ èrè ìdí tá a fi gbé dání àwa la mọ̀ ohun tá a fi ń lé àwa la dẹ̀ mẹ́ni tó gbógun tì wá tó wọnú agbo tó paná ìṣọ̀kan tó fẹ́ dagboru ìyẹn ló mo rò pé ó yẹ ká gbógun tì o mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn
2 by 2 lọ̀tá wa 2 by 2 òun lọ̀tá wa irọ́ labí ọmọ ajíjogún irọ́ òun gẹ́gẹ́gẹ́gẹ́ lọ̀tá wa Yorùbá wípé tẹ́ bá ti mọ̀yàn ní ọ̀tá wàá fi sáyè títí ẹ̀ pélé ọ̀tá ni ẹni tó burú jù ní ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ fún èèyàn tẹ́nìyàn wá gbẹ́kẹ̀lé tó wá sọ gbogbo kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀ tó wá ń kólé lọ́wọ́ láì mọ̀ pé ọ̀tá ni ẹni tó wọnú agbó ẹni tó wọnú agbó tó wá ń tú agbó ká tó ń tú agbó ká tó ń pín agbó níyà bó ṣe ń tú agbó ká yẹ mọ̀ pé ó ń dí agbára agbó kù ni òun gangan ló yẹ ká gbógun tì Dúpẹ́ Mẹ́ráàjì àtàwọn tó tẹ̀lé lẹ́yìn àwọn lọ̀tá wa àwọn lọ̀tá Yorùbá nation àwọn lọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá nínú Animal Kingdom gbogbo wa la mọ̀ pé ẹranko tó ń pè ní Àmọ̀tẹ́kùn ẹranko tó lágbára ni nínú documentary tí mo wò yẹ wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa wípé ó sáré ju ẹkùn àti kìnìún lọ ìyá Àmọ̀tẹ́kùn very powerful ó wá rí ẹranko kan àwọn ẹranko tó máa ń ní ìwo lórí tó ṣe gàgàrà yẹn ni ó tóbi jùlọ torí pé Ọlọ́run ti fi ìbẹ̀rù ẹ̀ sí ọkàn àwọn ẹranko yẹ pé anytime tẹ́ bá ti rí lion o tẹ́ rí tiger o tẹ́ rí Àmọ̀tẹ́kùn o eré lẹ́sẹ̀ wèrè yín bí ìyẹn ṣe rí lọ́ọ̀kan ó mú eré lálálálálálálá ló sá lọ òun náà wá rí pé ó ń jẹrè ló bá gbà tí ó lórí ọ̀fẹ́ àti sáré jùlọ tí ìyẹn bá gbé ẹsẹ̀ bíi 6 ẹsẹ̀ ẹyọkan tó ń bá gbé ó kọ́fà ẹ̀ tí ìyẹn bá gbé ẹsẹ̀ bíi 10 ẹsẹ̀ ẹyọkan tó bá gbé ó kọ́fà ẹ̀ kò mọ̀ pé ọ̀dọ̀ àwọn tó kù ìyẹn nìyẹn ń sá lọ ibẹ̀ yẹn da fírì díẹ̀ tiger yẹ ò rí pé níbi tó sá lọ níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ àwọn èèyàn tó kù wà ń bẹ̀ sorry brother mi pé níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó sá lọ àwọn èèyàn tó kù wà ń bẹ̀ ó gbà tí ìyẹn náà máa ń sá lọ bí yẹn ṣe dórí òkè yẹn torí àwọn tó kù ẹ̀ ló bá pariwo ó bá gbà tí wọ́n by the time tó máa dọ́dọ̀ àwọn ẹ̀ eré tí Àmọ̀tẹ́kùn gbé bọ̀ kò lè dúró mọ́ ó bò máàrin àwọn èèyàn ẹni wò ó ti gbẹ̀yìn lé lọ́rùn nígbà táwọn tó kù bò ó ẹni máa forí gbé ẹni máa tẹ̀ ẹni máa gẹ́jẹ́ bí Ọlọ́run ti bẹ àti bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ti ń bẹ láàyè wọ́n pa Àmọ̀tẹ́kùn yẹn síbẹ̀ wọ́n wá rí pé kò lè dìde mọ́ ìgbà yẹn làwọn yẹn tó kù ṣe mèrè àtẹni tó ń lébọ̀ àtàwọn wọn wá sá lọ òun ò lè dìde ńbẹ̀ ó kú dànù ìyẹn ni pé wọ́n sowọ́ papọ̀ wọ́n mọ̀ pé ọ̀tá wọn ní Àmọ̀tẹ́kùn kì í ṣe bàbá Àmọ̀tẹ́kùn ti yín o Àmọ̀tẹ́kùn tó dára ni o wọ́n mọ̀ pé ọ̀tá wọn ní ajégúnjẹran ni pé tó bá bó ṣe lórí ọ̀fẹ́ tó ń lé yẹbọ̀ táwọn bá sá fún tó pààyẹ lénìí tó bá tún dọ̀la ó tún bọ̀ wá pa ẹlòmíì tó bá tún dọ̀tún la ó tún bọ̀ wá pa ẹlòmíì ṣùgbọ́n wọ́n sọ́wọ́ papọ̀ pé ìwọ ó ti pẹ́ tó ti ń ṣe ìyí ló máa fi ṣe àṣemọ́ kí Àmọ̀tẹ́kùn ti yín kọ́ bàbá mi èèyàn lẹ́yìn wọ́n pa ẹ jẹ́ kí n lo ẹkùn torí bàbá mi Àmọ̀tẹ́kùn tó wà lórí ètò bó ṣe pọwọ́ papọ̀ tó pa ẹkùn yẹn dànù nìyẹn ńgbà tó pa wọ́n sá eré bíi máìlì bíi 2 wọ́n wá dúró wọ́n wá ń wò ó lọ́ọ̀kan ó ti jìnnà sí wọn gan wọ́n wá wò lọ́ọ̀kan bóyá ó máa dìde ó máa lé wọn ni kò lè lé wọn mọ́
ó ti dòkú wọ́n sowọ́ papọ̀ ìyá mi ìwà pẹ̀lú ẹwà you are welcome ìyá Rọ́mọkẹ́ Afọlábí ẹ ó rí àánú gbà Ọlọ́run yóò máa daṣọ àṣírí bò yín wọ́n gbẹ̀mí ẹ̀ torí pé wọ́n mọ̀ bó bá mú kan láàrin wọn lénìí tó pa ebi á tún pa lọ́la á tún wá mú mi á tún pa tó bá tún di ọ̀túnla again wọ́n dìjẹ fún ṣùgbọ́n wọ́n sowọ́ papọ̀ wọ́n gbẹ̀mí ẹ̀ torí pé wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀tá ìyá 2x2 Dúpẹ́ Mìrájì Onítìrí ti fẹ́ sọ́ra rẹ̀ di ẹkùn mẹ́rin Yorùbá nation lọ́wọ́ tó fẹ́ máa mú ọmọ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan máa pa wọ́n jẹ ó ti pẹ́ tó ti rán wọn níṣẹ́ dé tòrútòrú tẹ́ bá gbọ́n tí yẹ tí mo play sàn olóyè Ìgbòho náà kọ́kọ́ pè Ìgbòho dẹ̀ ṣé Ìgbòho ló rán wọn lọ sí amúlùdùn torí pé wọ́n ti fi irọ́ di etí wọ́n ti fi irọ́ fọ́ wọn ní ojú ọpọlọ wọ́n ti fomi irọ́ wọ́n ti kókun wọ́n ti wá fi omi irọ́ fún wọn mú ó ti wá pa làákàyè wọn ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ nígbà reclaim ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ nígbà occupy ìgbà adélé lélẹ́yìí kí ni ẹ ọmọ pọ̀ mi báyìí gan ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ ó ti kú kò lè jírí wọn nígbà occupy kí ni ẹ ok níbi tán wà ẹ má gbàgbé àrà tó dá nígbà occupy àìmọye àwọn tó mú àti ìgbọ́ wípé Egúngún Bíkíábù tó wà nínú sẹ́ẹ̀lì ní Ọ̀ṣun state ó ti jáde síta Mìrájì ní abániwọ́ràn bá ò rí dá ìyá 2x2 ẹ wá fi wé ẹkùn tó wọnú agbo ọ̀dọ́ àgùntàn tó ń pa àgùntàn lẹ́yọ kọ̀ọ̀kan tó wọnú agbo tó ń mú ẹ̀mí ọmọ làkejì lẹ́yọ kọ̀ọ̀kan òun la gbọ́ lè yẹ ẹ mọ̀ pé ẹni tán rán lọ tó tún sọ fún onítọ̀ pé kó má jẹ́ kí àwọn tó wà ń ta ó mọ̀ kò sí àṣírí onírọ̀ ò ní bò ṣèbọ́ lọ́run ni àṣírí onírọ̀ kò ní bò ní Yorùbá fi sọ wípé àṣepamọ́ ní bẹ kò sí àṣegbé tó bá wùwà ìkà tó rò pé ayé ò rí ọ kò tí ì tásìkò fún Ọlọ́run ní láti tú síta ọ̀tá ìyọkàn tá a ní tó wọnú agbo iṣẹ́ táwọn àwọn bàbá kan ti bẹ̀rẹ̀ láti 2019 tó fẹ́ dànù tó fẹ́ máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan láti máa pa òun náà ni ìyá 2x2 olórin kan kọ ó ní ìtẹ́lẹ̀ ìdí ẹni kì í rí ní tì wọ́n jọ pa wọ́n jọ kún ni wọ́n jọ bẹ̀rẹ̀ ó dẹ̀ yé wọn ìjà ló dé lórí dòwe mo sọ ní ìjẹta àrán àwọn èèyàn sí àwọn gúrùpù wọn káàkiri wọ́n pe gúrùpù yẹn ní Yorùbá ní mí they are pure 2x2 gúrùpù apànìyàn ni wọ́n náà tí wá ó yẹ ká lè pàṣẹ yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́nu mọ́ o gbogbo tó tu síta ó yẹ ká lè pa lẹ́nu mọ́ o ó yẹ ká lè pa lẹ́nu mọ́ lèmi fi jáde síta pé nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan kan ò gbẹ́dọ̀ ṣe torí ẹjọ́ pínlẹ̀ ẹ ní ẹjọ́ pínlẹ̀ so ẹ má jẹ́ abára wájà ẹni tó yẹ ká dojú ìjà kọ nìyẹn
tó ń mú ẹ̀mí àwọn ọmọ Yorùbá ó ti fi rọ́ dí wọn lójú, ó ti fi rọ́ dí etí wọn, a pariwo títí irọ́ ni Dúpẹ́ ń pa. Tẹ́ bá gbọ́n tó sọ lánàá iṣẹ́ àná ni àbí ìjẹta, ìgbà tí wọn mọ̀ bó ṣe máa rìn, òun nìkan lọ́lọ́run kọ́ ní gbogbo àgbáyé, òun nìkan lọ́lọ́run fi ìmọ̀ yẹn sí lọ́kàn. Wọ́n ṣe máa gba pépà, wọ́n gba pépà títí àwọn ọmọ Yorùbá dẹ̀ wà tí ó ń tẹ̀lé lẹ́yìn ìkọ̀kan, wọ́n rí wọn nífà. Àwọn tó wà nínú sẹ́ẹ̀lì ordinary lawyer wọn lè gbà fún wọn. Tá a wá lọ tà á, ẹni tí ò bá fẹ́ kí iṣẹ́ ènìyàn ó yọ, ọ̀tá ẹni ni. Tá a wá lọ tà á, ẹni tó bá fẹ́ kí ènìyàn ó ṣòwò kó má jèrè, ọ̀tá ẹni ni. Ìyá mi Yétúndé, Monísọ́lá Ọlágójú, Káyọ̀dé Adáfóyín màámi, Ọlọ́run adaṣọ àṣírí bò yín. Tá a wá lọ tà á, ẹni tó fúnni lórí ọ̀fẹ́ láti tọ́mọ nílé ìwé tí ò jẹ́ kéèyàn ó jèrè ọmọ, ọ̀tá ni. Tá a wá lọ tà á, ẹni tó ní yes ẹ fún lórí ọ̀fẹ́ kó lọ lé ọkọ ṣùgbọ́n kò ní rí ọmọ bí, ọ̀tá ni. Àbí bẹ́ẹ̀ kọ́, ọ̀tá wa kan ṣoṣo ẹni tó fúnni lórí ọ̀fẹ́ máa jẹ́ kó bímọ, á lọ́kọ gidi, á bímọ tó yàn tó yanjú, tó bá kù gẹ̀ẹ́rẹ̀gẹ̀ kó máa jèrè ọmọ, àwọn agbóúnjẹ ọmọ yẹn lẹ́nu ẹ̀, ọ̀tá ní irú ẹni bẹ́ẹ̀. A gbẹ́dọ̀ fojú tó dára wo irú ẹni bẹ́ẹ̀. Ó lè mi fi sọ pé tọ́lọ́run bá ti fọ̀tá ẹni wọn ni. Ẹ má mà sọ pé kò lè pani mọ́, ó gbẹ́dọ̀ gbé ìgbésẹ̀. Àwọn ìyá wa kan gbà yẹn lọ́hùn nígbà tí Dúpẹ́ bẹ̀rẹ̀ wèrè ẹ̀ tó bẹ̀rẹ̀ madness ẹ̀, a mọ̀ pé ó ń jájà ni. Wọ́n ní ká má dá lóhùn, ẹ má dá lóhùn, ẹ fi lẹ̀, Yorùbá náà ní ẹ fi lẹ̀. Bàbá Akíntóyè lóhùn ò fẹ́ jà, ẹni bá ti ń bínú ẹjẹ́ àbẹ́. A ní wèrè eléyìí ti ní ó ti gbókun, eléyìí ti kó ọ̀nà ordinary wèrè, ó ti ya dìgbòlugi o. Wọ́n ní ẹ fi lẹ̀, fífi ilẹ̀ tá a fi Dúpẹ́ lẹ̀ ló fún lórí ọ̀fẹ́ láti wá máa gbin irúgbìn irọ́ sínú ayé ọmọ Yorùbá káàkiri. Mo ní fífi ilẹ̀ tá a fi Dúpẹ́ lẹ̀ ló fún lórí ọ̀fẹ́ láti máa gbin irọ́, láti máa gbin irọ́ sínú ayé ọmọ Yorùbá káàkiri. Ìgbà tó rí pé ó fi àwọn bàbá yẹn gòkè tán, he used all the media, everybody tó mọ̀ pé ó lè lò, ó fi wọ́n gòkè tán, ó wá sọra rẹ̀ di ìkookò ajẹgújẹran, pé ohun tó kàn ní kó máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan, kó máa pa wọn bẹ́ẹ̀ nípa eku, bí ológìní ṣe máa ń peku lóko. Ìkan nínú àwọn tó rán lọ sí Amúlùdù FM ní Ìbàdàn ti kú o, sínú sẹ́ẹ̀lì. Mo mọ̀ pé ẹ ti gbọ́, lára àwọn tí Dúpẹ́ ń tá a gbọ́ ni pé ìyàwó ẹni yẹn wà nínú oyún o. Òṣì ò dára nílé pákó, àwọn tó gbélé búlọ̀kù náà sọ pé òṣì ò dáa torí 100,000 naira. Dúpẹ́ sọ ẹ̀mí ẹlẹ́mìí nù. Ẹ wá ní kọ́lọ́rọ̀ ó mọ̀ bí léèrè, ẹ wá ní kí àwa tó jẹ́ wípé a mọ̀, èmi a máa sọ pé tèmi ò bá là, ọmọ mi gbẹ́dọ̀ là. Oúnjẹ ọmọ ló dẹ̀ dùdù, wàá kànjọ kó ní. Àwọn ọmọ wa dájọ́ fún ẹ. Ọmọ tẹ́ fi làálàá wàhálà ìpọ́njú tẹ́ fi tọ́. Ọmọ ẹni ní gbọ̀nyàánù lára ẹni. Nígbà táwa kékeré mi ò lè gbàgbé ọjọ́ yẹn láéláé fàbàdà. A wà ní Form 1. Tábà ti skul bọ̀ a máa ń rìn papọ̀ ní. Ìgbà yẹn kúlí mọ́là àti wà àpò àti máa rìn ṣìn. Ẹni bá ti ní kúlí tó pọ̀ lọ́wọ́ ilé ẹ̀ lákọ́kọ́ máa yà tá máa fi lọ mú gàrí. Àwa ń lọ ilé ọ̀rẹ́ wa kan. Kọ́nà bí tá a yà sí.
lẹ́ni yẹn wá ń bú bàbá ìkan nínú wa bàbá ẹ̀ ó gùn kọjá ọgbọ́n ó ṣe gbá kíní kan níbì kan náà wá ní ọmọ ẹ̀ ló máa bọ̀ kí lọ́mọ ẹ̀ máa ṣe àwádẹ́ kéré bí ọ̀rẹ́ wa yẹn ṣe yarí nìyẹn ẹ má bú bàbá mi mọ́ ló bá tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí ọ̀rẹ́ wa ṣe fò mọ́ bàbá ẹ nìyẹn àtìgbájú àti ó lu bàbá yẹn bolẹ̀ ó lu bàbá yẹn bolẹ̀ yes àwọn tó wà ń bẹ̀ wá sọ pé ó mú Ọlọ́run mú ẹ torí n ta fi bímọ nìyẹn ó lè máa tàbùkù bàbá oníbàbá lójú bàbá ẹ̀ kó dẹ̀ máa wẹ̀ kó fojú rẹ̀ wẹ̀ oúnjẹ ọmọ ló dára jù Dúpẹ́ Onítìrí ò fẹ́ kí ìran Yorùbá ó jèrè ọjọ́ ọ̀la ẹni tí kọ́ lọ òmìnira 2020 ó yẹ kójú gbogbo wa ti là pé kò sí nǹkan míì ń bẹ tó kọjá irọ́ òmìnira 2022 stand láti máa gbẹ̀mí ọmọ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan lágbára Ọlọ́run Olódùmarè màmá ó jẹ́ ọmọ òní korò lẹ́nu yín ẹ ní fi ìráhùn jẹ gbogbo ẹ̀yin abiyamọ tó wà lórí ètò ẹ ní fi ìkorò jóúnjẹ ọmọ ẹ ní fi ìkorò jóúnjẹ ọmọ o bẹ́ẹ̀ ni ògo ayé yín ò dẹ̀ ní rẹ̀ dànù ìdílé tó ti pọ̀ tọ́mọ yẹn ti kú sínú sẹ́ẹ̀lì ìyàwó ẹ̀ wà ní oyún o ó ì ní ìyàwó ì ní bàbá o adẹ wíwíwíwíwíwí onímọ̀ fi sọ oríṣi ènìyàn méjì ló wà ẹni tó bá ti gbà kó jẹ́ pé owó la tọ̀nà rẹ̀ bí irú wọn ṣe máa bí ayé irú wọn ṣe máa ń gbẹ̀yìn nìyẹn o mi ò fi kú yọ o ó gbọ́ kì í ṣe last year láti ń pariwo pé Dúpẹ́ Onítìrí kì í ṣe ọdún tó kọjá December kọ́ àwọn kan ti bẹ̀rẹ̀ sí pariwo láti jù pé irọ́ lọ́mọbìnrin pa tá a bá ní pé ṣíálẹ̀dì irọ́ authentic irọ́ genuine irọ́ òun ní Dúpẹ́ Onítìrí gbé dání kẹ́rẹ́kẹ́rẹ́ èyí tó wá ń la ọ̀pọ̀lọpọ̀ lójú nígbà tó sọ pé Buhari ń bọ̀ ní September á wá kéde orílẹ̀-èdè Yorùbá wọn bí Buhari dá tí Buhari wá yóò lásán kò sọ nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ṣe bí aṣọ fún yín pé irọ́ ló ń pa lẹ́yìn ìyẹn ló wá gbé declaration jáde síta Dúpẹ́ wá ń ṣe bíi pé ó ti gba orílẹ̀-èdè bíi 4 rí general commander làwọn ènìyàn kan náà máa ń tẹ̀lé lẹ́yìn òun ló gbé òtútù dání òótọ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ òun gangan ló yẹ ká tẹ̀lé òun gangan ní irúnmọlẹ̀ tí mu kọ́sítádì nínú ọ̀gbẹ́lẹ̀ òun gangan ní olóníṣẹ́ ẹlẹ́yìn lòun náà bá ń rìn ló bá ń fa ẹgbẹ́ gbogbo tó sọ lánàá ènìyàn á dẹ̀ máa sọ̀rọ̀ á máa sọ̀rọ̀ láì ní sí ọgbọ́n kan tẹ́ máa rí mú bẹ̀ ó dẹ̀ ló ń kàwé tẹ́ bá interview èèyàn ṣebí wàá sọ̀rọ̀ díẹ̀ wàá gé kúrú ni tí Dúpẹ́ bá ti lè ṣí lórí rọ́bà irọ́ yìí á máa gún lọ ní 2 or 3 hours á máa sọ̀rọ̀ lọ ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ojú wa ò dẹ̀ ṣí pé irọ́ rèé orísun irọ́ rèé ẹ padà tó bá rí pé iye wọn ti fẹ́ ṣí á wá gbé owó síta ẹ gbọ́ ẹni tó gba 100,000 naira tẹ́ni kó lọ fèsì iléeṣẹ́ rédíò tọ́ǹtì sínú mọ́tò tó ní mi ìṣe àjálè ìṣe bá rántí mo ní jẹ́yẹ kò tí ì mọ̀ pé ohun tó ń ṣe ojú olè lọ tó torí 100,000 naira ìyẹn ní lọ́wọ́ o tó torí 100,000 naira tó sọ ẹ̀mí ẹ̀ nù tó torí 100,000 naira tó sọ ìyàwó ẹ̀ di opó ọ̀sán gangan tó torí 100,000 tó jẹ́ kí abiyamọ máa sunkún òjijì tó torí 100,000 naira tó dẹ̀ ní àkọlẹ̀bù èmi wá síta mo pariwo mo ní àwọn ará bíbá fi 20 million naira lọ mí tí n bá gbà èmi náà ti lè máa lo Lexus Jeep Toyota Land Cruiser ṣé kò ní tán ni
bí olúwa ìbá ti kú olúwa dẹ̀ lè má kú kó má rò pé òun ṣayé lénìí kí ìyàwó dúró de sọ́jọ́ ọ̀la torí irú wọn máa ń jayé ọmọ wọn mọ́lú ni ìgbà tó yẹ kọ́ máa ṣe fún wọn jẹ tí ò ságbára mọ́ láti fò tí ò ságbára mọ́ láti tọ́ mo lè gòkè mo lè sọ agbára sì wà ní o nígbà tí ò bá sá agbára mọ́ láti ṣe ohun gbogbo tó yẹ kọ́ máa fún wọn ní rìtọ́ iṣẹ́ tán fàárọ̀ ṣe iṣẹ́ tán fọ̀sán ṣe tó yẹ kọ́ máa fún wọn ní rìtọ́ọ̀nù ẹ̀ ṣé ọmọ tí ò tí ì rojú ráyè ara ẹ̀ tí bàbá ti jayé ẹ̀ mọ́lú tí bàbá ti lò mọ́gbà mo ní nígbà kan lọ́hùn in 70s agbẹjúbà orúkọ yẹn ni mi ò ní dárúkọ yẹn òun kan Ondo state kan ní tẹ́ bá máa dárúkọ lówó méjì wọ́n á forúkọ ẹ̀ sí àṣekẹta tí ò bá ní jẹ́ kínní òun kan tó bá wu agbádá tán ẹ̀ ní rí bàtà níta àwọn ṣéènì tẹ́nìyàn máa mú tó jẹ́ pé bóyá bá ṣe ga tó ló ṣe máa kanlẹ̀ mẹ́ta ló nìkan máa kó sọ́nù a máa fì a máa yan olórí burúkú ní $1 million kò tó ń ra wáìnì eléri ibú ni a máa rìn a máa yan ìyàwó pọ̀ bí ọlá ọlọ́run rẹpẹtẹ gbogbo àwọn ìyàwó tó dẹ̀ ní kó má ìnà kíní sí ni ọmọ máa jáde bàbá gbajúmọ̀ ni làwọn ọmọ bá bẹ̀rẹ̀ ayọ̀ ọmọ olówó àwa ọmọ àgbẹ̀ níbi tó bá ti ń ṣe mítì òkèrè làwa máa dúró sí úbọ mọ̀nkí òkèrè làwa máa wò wọ́n láyé ìgbà yìí àwọn kọ̀lítì àwọn Michael Adé Orlando Ọ̀wọ̀ Elémùrè Ògúnyẹmí Comfort Ọmọgẹ̀ tó bá ṣe nǹkan ó lè pelére 6 papọ̀ owó ń bẹ orúkọ ń bẹ lójijì bàbá Jáfà owó kú dànù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo ilé tó kọ́ bẹ̀rẹ̀ sí ń wó lẹ́yọ kọ̀ọ̀kan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ilé tó kọ́ ó bẹ̀rẹ̀ sí ń wó lẹ́yọ kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìjèèjì àwọn ọmọ dá lárin kiri ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ atẹ́rọ̀fọ̀ dìde ìgbàanì látún fún àwọn ọmọ wọn lóúnjẹ ìkan nínú ọmọ wọn wá tàgìrì kí ló ń ṣẹlẹ̀ bàbá wa ó bó ṣe wá jẹ́ gbogbo ohun tí bàbá wa fi ilẹ̀ ní gbogbo ẹ̀dẹ́ ló dẹ̀ lọlẹ̀ báyìí àwa ọmọ àjẹ́ nǹkan kan ìyẹn bá gbowó ní òun máa wádìí ẹ̀ òun gbà tó máa wádìí ẹ̀ wọ́n ní bí gbogbo yín ṣe wà kí bàbá yín bímọ tó pọ̀ lọ́pọ̀ tó lọ́tọ̀ o ṣùgbọ́n gbogbo yín àgbá òfìfo ní gbogbo yín kí ló dé tí àbúrò bá la ẹ̀gbọ́n yẹ kó là kó gbé àwọn àbúrò sí alágbá òfìfo ní bàbá ẹ má ṣe pé ojú ọ̀nà àbáyọ la wọ́ wà ẹ má ṣe pé alágbá òfìfo ní yín bàbá kí lẹ rí ó ní gbogbo yín pátápátá ògo yín bàbá yín ti lò bàbá yín ti jayé títí yín gbogbo ọmọ tó fi pápátá ló ti jayé wọn mọ́lú mi ò fi yọ̀ wọ́n o àwọn ọmọ olówó àná èyí tó jẹ́ pé iṣẹ́ alágbàṣe kó mú àdá gidi kó máa ṣe kó ló ń ṣe kiri lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń torí ohun tẹ́ ń jẹ tẹ́ ń kọ́rọ̀ ọjọ́ lẹ́ni tẹ́ gbàgbé ọ̀la ìgbẹ̀yìn irú yín ò ń dára yes ìgbẹ̀yìn irú yín ò dára ìyẹn fi torí 100,000 naira ó dẹ̀mí ara ẹ̀ légbòjò ẹni tó ní sọ fún yín pé kẹ́ ẹ lọ overtake radio station nìbàdàn tó ń jáde síta nígbà occupy àwọn tó ń mú Egúngún Bìkíáfù tó wà nínú sẹ́ẹ̀lì tó sọ fún yín pé yes occupy thank God for the success of occupy ti ṣe tó fẹ́ ṣe táwọn fẹ́ kó ṣe wọ́n dé àwọn ọ̀pọ̀lọpọ̀ náà kó sínú sẹ́ẹ̀lì ó tún gbé ìjọba adéléwà ẹ̀ tún tẹ̀lé lẹ́yìn wọ́n ń béèrè lọ́wọ́ Dúpẹ́ Onítìrí ṣáàmù kó sọ́lá náà ó ní kí náà fẹ́ mọ ibi tó ń gbé fún a leader that you did not know what about tẹ́ ẹ̀ rí sójú
a leader tẹ́ ẹ lè bá ṣe meeting face to face. Ojúmọ́ kan tí n bá pé Ìgbòho ara mi ò balẹ̀. Hello bàbá, bó o ní? Ṣé àlàáfíà lẹ́wà? Ẹ pẹ̀lẹ́ sà, ẹ ǹlẹ́ sà. Kìnìún ká ní bàbá Èkìtì báyìí ṣe báyìí inú mi á tún dùn. Tó bá tún dọwọ́ sàn, hello bàbá mi, bàbá Èkìtì bó o ní? Mo ní kí yín náà ni, ẹ pẹ̀lẹ́ sà, bàbá Èkìtì, ẹ kò sí wàhálà. Tó bá tún dàṣà mo ti pè kí tó bẹ̀rẹ̀ ètò mo ti pè. Majority of you tó ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí 2x2. Ẹ ní access. Àwọn tó tún ní kẹ́ máa tẹ̀lé lẹ́yìn gan ẹ ní. Ayọ̀ Brown. Òjálé onílé fi bo títí ẹ̀ mọ́lẹ̀. Ayọ̀ Brown. Iṣẹ́ tẹ́ fẹ́ ṣe nínú ìran Yorùbá àti ń rí. Òjálé onílé fi bo títí ẹ̀ mọ́lẹ̀. Olórí Rónkẹ́ kò lọ títí. Òjálé onílé fi bo títí ẹ̀ mọ́lẹ̀. Fúnkẹ́ Bello. Òjálé onílé fi bo títí ẹ̀ mọ́lẹ̀. Florence Fúnmi ọmọ Fálẹ́yẹ Àjàkáyé. Òjálé onílé fi bo títí ẹ̀ mọ́lẹ̀. Queen B, you are not a queen o. Òjálé onílé fi bo títí ẹ̀ mọ́lẹ̀ níyìn. Bàbá Ọ̀bọ̀lágídò. Àgbà ìnàkí. Òjálé onílé fi bo títí ẹ̀ mọ́lẹ̀ níyìn. Ẹ ti gbàgbé Ọlọ́run. Ìjìnlẹ̀. Ẹ ti gbàgbé Ọlọ́run. Olú Ekins. Ẹ ti gbàgbé Ọlọ́run. Ayọ̀délé Adédoyin. Ẹ ti gbàgbé Ọlọ́run. Ìyá Kogi. Ẹ ti gbàgbé Ọlọ́run. Àpótí ẹ̀rí, àpótí ìjẹ̀gbọ̀n, àpótí ìbílísì. Ẹ ti gbàgbé Ọlọ́run. Ewédọgbẹ́ ewédòmùgọ̀. Ẹ ti gbàgbé Ọlọ́run. Ẹ ti gbàgbé Ọlọ́run. Ẹ gbàgbé Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ mbẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣagbátẹrù ìkookò nínú ọgbà àjàrà ìran Yorùbá. Ẹ ní bọ́m̀bẹ̀ o. Ẹ ní bọ́m̀bẹ̀. Ẹ ní bọ́m̀bẹ̀. Ó lè níyín. Àjàkáyé kí ló dé tó jáde síta mọ́? Ayọ̀ Brown. So bẹ́ẹ̀ ṣe fẹ́ máa gbẹ̀mí ọmọ Yorùbá nìyẹn. Somebody tó sọ fún yín wípé $1 million tí ò tó ń ra wáìnì. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà ẹja mọ ẹja gbọ́. $1 million tí ò tó Dúpẹ́ Onítìrí 2x2 ra wáìnì. Ṣèbáwa tó wà lé ló lè máa fi yẹ bò lójú. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní Canada, tẹ́ wà ní London, káàkiri gbogbo àgbáyé tẹ́ tójú yín ti là. Kí ló dé tí 2x2 sì tún tàn yín jẹ? Ọ̀rọ̀ Ọlọ́run kan sọ wípé ẹ má ṣe jẹ́ kí wọ́n tàn yín jẹ ara. Kí ló dé tẹ́ ẹ̀yin gba Dúpẹ́ Mẹ́rájì láàyè láti máa tàn yín jẹ? Ọlọ́run máa mú gbogbo yín, gbogbo ẹ̀yin Ọ̀jálé onílé fi bo tí ẹ̀ mọ́lẹ̀. 2x2 Ọ̀jálé onílé fi bo tí ẹ̀ mọ́lẹ̀ ni. Yes, bàbá yẹn wá sọ fún mi. Ó ní ẹ mọ̀ pé nínú ogun Abíọ́lá kò kàn. It was not a wife of Abíọ́lá. Àwọn tí Abíọ́lá fi ń nara ní pati tí pati ò bá ti bẹ̀rẹ̀, hòtẹ́ẹ̀lì tí bàbá bá dọ̀jì sí á pé wèrè kókó máa bọ̀. Ó ní ó ètì Kọ́lá Abíọ́lá bí ìgbẹ́ torí Kọ́lá Abíọ́lá ò jẹ́ kó rí ogún jẹ. Àwọn tí bàbá ẹ̀ máa fi ń to eégún tó máa fi ń to iṣan, àwọn tẹ́jẹ̀ ṣe block tonic Abíọ́lá. Ẹ rí bó ṣe dà. Ẹ rí ẹni bá rí àròkó ti 70. Èyí tó dá nínú ayé Abíọ́lá ti lò tán.
nígbà tí Abíọ́lá wá lò tó wá pòfo wọ́n ti wá Abíọ́lá kú tó wọ́n fẹ́ pé ogún òkàn ó wá ní orí ọ̀fẹ́ wá jáde síta $1 million tí ò tó ń ra wáìnì ó lò sí olórí ibú $1 million yẹn tó bá dé orílẹ̀-èdè Nàìjíríà ó lè yẹ mílíọ̀nù tó jẹ́ direct one gbà tá tánṣẹ̀ it's about 730 million naira 730 million naira tẹ́ bá lọ ṣe ní black market tẹ́ bá múra wọ 1 billion mọ́ yín lọ́wọ́ kéèyàn kan wá sọ wípé 730 million naira tó ń ra wáìnì ẹni tí ò tó gèlètè tí ń mí fi ẹ mọ̀ pé ẹni tó bá sanra tó bá rìn dé ẹ máa gbọ́ ṣùgbọ́n lẹ̀pa bíi ti tèmi báyìí ṣé mo lẹ̀pa èmi ọ̀rọ̀ bọ̀ fún ara mi ok ẹ jẹ́ n sọ pé lẹ̀pa àwọn lẹ̀pa tó rìnrìn ìṣẹ́jú kan tó oní Yorùbá wípé ẹni tí ò tó gèlètè tó ń mí fìn àgbá òfìfo tí ń pariwo $1 million kò tó ra wáìnì olórí ibú ogún tí ò rí jẹ nínú ogún Abíọ́lá bàbá ẹ̀dẹ̀rẹ́ bàbá ẹ̀ pòfo ìyá ẹ̀rẹ́ ọ̀sán ni ìyá ẹ̀ tà ní Kánò tí Fúlàní fi fún ìyá ẹ̀ lóyún tó fi bí Sunday tó sáwálé ogún yẹn ló wá fẹ́ gbà lọ́wọ́ ọmọ Yorùbá and it is a pity that we allow that girl 2 by 2 gbogbo yín lẹ lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ́ promote ẹ̀ nígbà tí gbogbo àwọn ènìyàn ti mọ̀ pé wèrè lélẹ́yìí tẹ́ wá gbárùkù tí òmìnira 2022 obìnrin sọ pé bàbá Àmọ̀tẹ́kùn you are still on this program ìgbà yẹn ó sọ pé òun ò fẹ́ join any group no àwọn èmi jẹ́ kan lára àwọn tó sọ pé yes Ìgbòho ò ṣáà join group tó bá lóun ò join group ẹja fílẹ̀ àṣé olórí burúkú ọmọ ó ń wọ ọ̀nà tó máa fi dá group títí ẹ̀ lẹ́ni suddenly he turned òmìnira 2022 to a group he turned òmìnira 2022 to a group starting using to attack molest our leaders ọ̀jálẹ̀ onílé bó ti tiẹ̀ mọ́lẹ̀ àwọn sẹ́ẹ̀tì arm robbers tọ́lọ́run mọ̀ yín tọ́lọ́run máa jẹ yín yà ẹ lè lọ olórin yẹ wípé àṣegbé máa sí láyé àṣegbé ò sí mbẹ̀ gbogbo set of people tó fi ọjọ́ ọ̀la Yorùbá tẹ̀fí ń ta káyẹ̀tì ẹ̀yin tẹ́ lọ́wọ́ ń bẹ̀ Ayọ̀ Brown ìwọ ló bẹ̀rẹ̀ ìwọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló bẹ̀rẹ̀ ìwọ ló bẹ̀rẹ̀ sí ṣùgbà 2 by 2 ìwọ ló sọ fún bàbá kí tí bàbá bá ti mọ̀ pé lẹ́tà tí Onítìrí tó kọ sí bàbá yẹ o tí bàbá ò bá ti lọ submit ẹ máa yan leader mi lòun náà bá ríra gẹ́gẹ́ bí leader ẹ lè lọ láì jìyà ìyá wọn ní Dublin Ayọ̀ Brown Ìbànújẹ́ Brown ó mèpè iṣẹ́ dáadáa máa ṣe pé àyàfi tó o bá sọ bẹ́ẹ̀ àyàfi tó o bá ṣe ẹnikẹ́ni tó bá ṣépè fún lè pè ṣe máa ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá ti ṣe olórin yẹ wípé tẹ́ ẹ bá ṣépè fún àgùntàn tágùntàn bá ti bojú wẹ̀yìn á fẹ́ pèfélépè tínú àgùntàn bá ti mọ́ ó ṣe olórí kò lọ títí nígbà tó lórí kò lọ títí sí ní sẹ́ǹsì ẹ̀ tí sẹ́ǹsì ẹ̀ ò tí ì dàrú mo pé mo ní nǹkan tóbìnrin ṣe yìí mà iyì ṣe ń bẹ lára wọn gbà yẹn mo ní kò lè dá ṣe o ohun tó ṣe ipá ẹ̀ ò lè kà ènìyàn kan yìí jẹ́ àwádé ohun tí kò lọ títí fi sọ fún mi ní mọ́mì Dublin ló ń tì wọ́n lẹ́yìn mọ́mì Dublin lágídí mọ́mì Dublin ò ní gbà
òun ò mọ nǹkan tí bàbá rà nígbà mọ́mì Dublin kó náà tó wáyà dìgbòlugi lẹ́nìí. ṣó yẹ kó rí bẹ̀tẹ̀ fàmọ́ra tẹ́ ń lò bí irinṣẹ́ bí ọkọ́ àti àdá tẹ́ ń lò fi bá tèèyàn jẹ́ ṣèbí ṣó yẹ kó rí bẹ̀rẹ̀ náà lẹ́ ń gbọ̀nà láti ṣe níjà báyìí. tó ń bá gbọ́n tó bá ń lọ kó máa bojú wẹ̀yìn torí ẹ̀mí ènìyàn ò jọ gbogbo ẹ̀yin apààyàn gúrùpù yẹn òmìnira 2022 ẹ̀mí èèyàn ò jọ yín lójú. wọ́n jáde ńgbà yẹn lọ́wọ́ sọ fún wa àwọn tó mú nìbàdàn àti mọ̀bí tó kó wọ́n sí wọ́n gbádùn ìkọ́tẹ̀ tó ṣe voice message tó ní àwọn àmì Amẹ́ríkà kan ń bọ̀ ẹni yẹn ní káwọn gbére ibi tó ń fún wọn sí ọwọ́ máa bá ọlọ́pàá Nàìjíríà torí àwọn mọ̀ pé Nàìjíríà gọọmẹ̀ntì kọ́ ló lọ́wọ́ ààrẹ sí wọn so àwọn ọlọ́pàá tó lọ ààrẹ sí wọn yẹn DPO yẹ ilé ìtaṣọ máa fi bọ́ lọ́rùn ẹ̀rí àgbọ̀ pé aṣọ ti bọ́ lọ́rùn DPO òun o wọ́n ṣe ń parọ́ fún yín nìyẹn àwọn tó bọ́ há tí kan kú nínú wọn yìí nígbà táwọn yẹn ń lọ tán wọ́n ní wọ́n sọ fún wọn pé sátáláìtì àwọn díẹ̀ àwọn UN ń tẹ̀lé wọn kiri. Hello? Yeah. Mo wà lórí program máa pẹ́ padà. Pé sátáláìtì United Nations ó ń tẹ̀lé wọn kiri làwọn fi gbójúgbòyà lọ wọnú police station náà fi gbójúgbòyà wọnú iléeṣẹ́ rédíò wọ́n ìwà mẹ́ o oṣù kẹlóla ṣe bó oṣù náà mú wọn today is 21 oṣù tó kọjá náà mú wọn on 28 ó ti fẹ́ máa kóṣù kan o tó bá di 28 àkóṣù kan gẹ́gẹ́ wọ́n ìwà mẹ́ o pépà United Nations mú wọn síta o kò tí ì kóṣù kan o ìkan nínú wọn ti gbẹ́mí mi o ìkan nínú wọn ti dágbére fáyé o because of 100,000 naira ti dúpọ̀ ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ mi o ọlọ́run nífẹ̀ẹ́ mi bóyá tó dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń sọ lórí pé mi ò ṣiṣẹ́ rí kí n ka 500,000 naira as a gain ṣùgbọ́n ipò tọ́lọ́run tò mí sí ó tẹ́ mi lọ́rùn wọ́n ní ṣé Big Daddy àgbákò ọmọ olùbá ní bàbá Èkìtì inú mi dùn pé mo lórí ọ̀fẹ́ àti mo ti ń gbúrò orúkọ yín láti 2019 ẹsẹ̀ dàkátì yín ẹsẹ̀ dàkátì kí kọ́kọ́ sẹ́ẹ̀dì owó kírẹ́dìtì sí yín. why sẹ́ẹ̀dì kírẹ́dìtì ẹ máa bá mi love and like wọ́n ti ń flag love and like wọ́n ti ń flag wa wọ́n ti ń flag wa. mo ní sà why tẹ́ fẹ́ sẹ́ẹ̀dì kírẹ́dìtì pé òun tiẹ̀ lórí ọ̀fẹ́ wọ́n pe bàbá kan ní Fátádé gbàrà ó ti ju àkáàtì nọ́mbà mi sí. ní wọ́n ní bàbá Èkìtì lálẹ́ yìí gbàrà tí mo ti rí 10,000 naira mo yá pé bọ́dọ̀ àmẹ́ka l'Amẹ́ríkà mo ní sà àwọn kan ti wá lọ́dọ̀ mi báyìí wọ́n ń dẹ trap lọ́wọ́lọ́wọ́ ó ní kí n máa rìkọ́ ó yáyáyá kí gbé òsì fóònù bẹ́ẹ̀ nìyẹn wá bẹ̀rẹ̀ sí bá mi gbọ́n wọn ní rìkọ́dì. wọ́n ní bàbá Èkìtì lálẹ́ yìí báwọn ṣe ń wò mí tí n bá ti rẹ́dì láti bá màmá ṣiṣẹ́ màmá èèwò àmọ́ mi wà ní èyí tí bàbá gbé dání yẹn pàǹdà ni bàbá ò ṣe kankan tẹ́mi dẹ̀ ti lọ sí Kútọ́nù tí mo ti rí wọn wọ́n ti ṣe mítì lójú mi àwọn tó wá láti Amẹ́ríkà àwọn tó wá láti Canada àwọn tó wá láti lọ́dọ̀ tó ti wá bá àwọn bàbá yẹn ṣe mítì. mo wá ní it's okay wọ́n ní bàbá Èkìtì tí n bá ti lè agree now they will forward 20 million naira direct to my account mo wá ní iṣẹ́ wo ni mo fẹ́ ṣe mà 20 million naira ṣé ìran mi kàrí ṣá níbo náà ti fẹ́ rí bá mi ò ra spoke kẹ̀kẹ́ kó tó kù ilé tó ń kọ́ gan
àwọn ọmọ ẹ̀ ló parí ẹ̀. Wọ́n ra ogo kan wá fún bàbá mi. Ó lè ń jà ládùúgbò ọ̀dọ̀ wa ń gbà ẹ́ lọ́hùn. Gbàrà tí bàbá mi gbọ́ kọ́tọ́ pariwo olè. Ibi tí bàbá máa goyè sí ló kọ́kọ́ lọbẹ̀ ló lọ kí bọnú gàárì. Tó kí bọnú gàárì lọ 20 million naira. Bí tí mo ti wá mọ̀ pé wọ́n fẹ́ bà yé mi jẹ́ nìyẹn. Yes, àwọn ilé ìfẹ́ bà yé mi jẹ́. Mo wá ní sà. Tẹ́ bá fẹ́ kí n work pẹ̀lú màmá kò ní di pẹ́ fún mi ní bribe. Àwọn ni wọ́n bribe yín o, they want to appreciate you. So ẹ lè bá wa sọ fáwọn èèyàn wà lè arí pé ẹ lérò lẹ́yìn. Wọ́n ní so tẹ́ bá fẹ́ mi ní 20 million now. Ẹ fọmọlúkà. Ẹ fẹ́ ni tó wà lé lọ́ṣùn. Ẹ fẹ́ ni tó wà ní kinní bí àwọn olóṣèlú ṣe máa ń lò wá. Táwọn aláṣẹ lẹ́sẹ̀ wá tó bá dé bíbẹ̀ tẹ́ bá campaign ó lè ló ń gbé 5 million lẹ̀ fún yín. Ó ń gbé 10 million lẹ̀ fún yín. Ó ti mọ̀ pé tó ń bá wọlé tó owó tó ń ná yẹn ló kọ́kọ́ máa ṣàjọ. Ẹni bá dẹ̀ fowó ṣòwò ó di dandan kó jèrè. Mo wá ní sà tó bá jẹ́ pé òmìnira ta tó gbé dání lájọ́ sá eré ẹ̀ kò ní ìdí pé kẹ́ bribe mi. Àwọn ní kì í ṣe mo ní bribe lélẹ̀ sà I can't do it. Kémi lọ máa bá yín gba information wá lọ́dọ̀ bàbá ní Kútọ́nù. Àwọn adẹ́jáde síta àwọn Akíntóyè àti Ìgbòho wọn ò ní information kankan wọn ò ní anything lọ́wọ́ wọn kàn jókòó sí Kútọ́nù ni ẹni tó ní information rẹ o. Occupy àìmọye ọmọ Yorùbá tó wà nínú ẹ̀wọ̀n. Occupy Egungun bí kíáfù sí wà nínú sẹ́ẹ̀lì lọ́ṣùn. Adélé wèrè sì tún sọ̀rọ̀ Adélé lánàá ṣáná ní àbíjẹta. Adélé ó ti gbẹ̀mí èèyàn kan lára àwọn tó lọ sí amúlùdùn rédíò. Ó ní ìyá mi kan sọ níbẹ̀ ń sì pé wọ́n tún kó wọn lọ sí kóòtù ní September 13. Ẹ dáràn owó ṣìyàn náà níṣẹ́. Yes, September 13 again. Ìyẹn ni wípé July gbogbo July wọ́n á fi wà nínú túbú. August wọ́n á fi wà nínú túbú. That is 60 days. Kó tó di September 13. September 13 yẹn kì í ṣe pé wọ́n fẹ́ lọ ṣẹjọ́ wọn o. Wọ́n tún fẹ́ lọ gbẹ́jọ́ wọn ni o. Wọ́n á tún dá wọn padà sínú túbú again. Torí kíni 100,000 naira. Ṣé ká sọ pé wọ́n ń jèrè irọ́ lọ́wọ́ ni? Àbí ká sọ wípé ohun tán máa ń jẹ oyó wọn? Àbí bẹ́ẹ̀ kọ́? Lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn. Tá a bá wí fọ́mọ ẹni a gbọ́. Yorùbá wípé orí ọ̀kẹ́rẹ́ kókókó láò. Bẹ́ẹ̀ ni. Àwọn kan tẹ̀ dídí àtàkì àwa ìrọ̀lẹ́ pa gidi kan Ìgbòho ẹ̀fọ́ olùkọ́ Ìgbòho mo ti sọ. Èmi bàbá Èkìtì ti kọjá ẹni tó ń forúkọ Ìgbòho lórí social media. Màá pe olóyè direct ni pé bàbá mo nílò nǹkan báyìí ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe máa wá síta ká lè mọ̀ pé tèmi ti kọjá ẹni tó ń fi orúkọ olóyè Ìgbòho lórí social media. Ẹ wá nǹkan mi sọ, not all of us. Kátẹ̀ dúpẹ́ àwọn tó lórí ọ̀fẹ́ tó ń forúkọ Ìgbòho lórí social media ṣé orúkọ ìyá yín jáwó ní? Ṣé 2x2 lèèyàn lè fi Ìgbòho lórí social media? Àbí irọ́ labí? Àbí ọmọjogún irọ́? Àbí dagboru? Àbí dìgbòlugi? Àbí ìpàbẹ ọmọ? Níbi tí ìran Yorùbá bá ti gbórúkọ Dúpẹ́ Onítìrí Kámẹ́rẹ́. Dúpẹ́ Onítìrí ìkookò ni nínú ìrìn àjò Yorùbá nation. Òun ẹja gbóguntì. Dúpẹ́ Onítìrí ó fẹ́ máa mú ọmọ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan máa ṣe wá bó ṣe wù ú. Ẹja já wọn gbà lẹ́yìn ẹ o. Ẹni tó ti lọ o.
tá a bá sọ wípé ọlọ́run má jẹ́ ríru ẹ̀ mọ́ àá tètè mọ̀ bá ṣe máa pariwo tá a máa já wọn gbà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Lóòótọ́ lódodo ọmọ ègbé kò ní ṣàì kó má ṣe gbé. Ẹja wa ronú aya ẹni tó kú, ká ronú ọmọ tó ti wà lẹ̀, ká tún ronú ọmọ tó ń bọ̀ lọ́nà. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó mú, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò tí ì níyàwó tó ń gbé kòtò àti àkúrú fún ara ẹ̀. Ta ló ń lànà ẹ̀ fún wọn? Ìyá 2x2 ni. Iṣẹ́ tó wá ṣe láàrin wa nìyẹn. Mo tún fi àkókò irọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà ń lé. Lóòótọ́ ẹ tẹ̀lé olóṣèlú, ṣùgbọ́n ẹni tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ó burú ju olóṣèlú lọ. Ẹgbẹ́ mi àbẹ́ ìdáhùn. Lóòótọ́ àti lódodo ẹ ti mọ̀ pé oko ìparun, oko kárí ògo ká má rí ògo lò làwọn olóṣèlú náà ń ṣe fún wa. Ṣùgbọ́n ẹni tẹ́ ń tẹ̀lé yìí ó burú ju ti olóṣèlú lọ o. Ẹni number 1, ẹ̀yìn ń rí àwọn olóṣèlú yẹn lẹ́ẹ̀kan lọ́dún 4 sójú. Tẹ́mẹ́dẹ̀ tí ń wọ ìbò wọ́n á sọra wọn di àtàn ni. Àrà tó bá wù yín lẹ́ máa fi wọ́n dá. Bó tẹ̀ jẹ́ pé ń tọ́ wá lọ́wọ́ yín tó bá rí tán wọ́n á dọ̀kọ́ mọ́ yín nígbà. Ṣùgbọ́n ẹ̀ rí wọn. Èmi ẹ̀ máa rí bí ẹ̀ 3 ni lọ́dún 4, bí ẹ̀ 5 lọ́dún 4. Tó bá dẹ̀ ti gba tó fẹ́ gbà tán ó dẹ̀yìn ọdún 4 ègé kẹtù bí ọ̀sẹ̀ kan ló máa fi bá yín jókòó, ó tún wà kankan lọ́wọ́ yín ni. Ìjọ́ wo lẹ ti rí Dúpẹ́ Onítìrí gbẹ̀yìn? Kẹ́ lè mọ̀ pé ti Dúpẹ́ Onítìrí burú ju ti olóṣèlú lọ. Oko ìparun náà ni o. Dúpẹ́ Onítìrí ìsikọ́tò ìparun. Dúpẹ́ Onítìrí raise power to Ayọ̀ Brown bracket Rónkẹ́ kò lọ títí ìsìnkú ọ̀tọ̀ ìparun 2x2 plus ìjìnlẹ̀ ìsìnkọ́tò ìparun mathematics látúnṣe lálẹ́ yìí o. Tábà lórí ọ̀fẹ́ àṣẹ dáadáa lọ́la. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Fa plus àbí ká sọ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ s plus Delili s ìsìkọ́tò ìparun unlimited. Ẹgbẹ́ abẹ́ dáhùn. Black gold plus ẹgbọ́ black gold plus 2x2 plus òmìnira 2022 ìsìkọ́tò ìparun unlimited. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tájọ wà nílé tẹ́ bá ti ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí oko ìparun lẹ̀ ń rò fún ara yín. Tẹ́ bá ti ń tẹ̀lé Dúpẹ́ ẹ̀yin náà ti mọ̀ lákàn ara yín pé oko ìparun lẹ̀ ń rò fún ara yín. Kò dẹ̀ ní dá kọ́lọ́run fi wá mọ̀nà kó jẹ́ wípé àwa fún ara wa la wá ń ṣe oko ikú, oko ìparun fún ara wa. It is better for us now to say no to Dúpẹ́ 2x2. Mo ti pẹ́ tí mo ti ń pariwo kò lóore kankan tó fẹ́ ṣe fún wa. Dúpẹ́ ò ní oore kankan tó fẹ́ ṣe fún wa. Ẹja bira wa léèrè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, kí ni ìyàtọ̀ láàrin 2x2 pẹ̀lú Fúlàní? Ẹ dá mi lóhùn. Ìbéèrè yẹn lọ́wọ́ àwa tá a wà ń lé ni o. Kí ni ìyàtọ̀ láàrin Dúpẹ́ Onítìrí 2x2 àti Fúlàní?
We can say Fulani plus 2/2 raised to òmìnira 2022 is equal to ìparun. Apànìyàn ní Fulani, apànìyàn ní Dúpẹ́ Onítìrí. Ó jọra wọn àbí ó jọra wọn? Mo ti sọ fún yín pé Dúpẹ́ Onítìrí ò lómi ire kan tó fẹ́ bù fún wa mú. Mo ti sọ pé Dúpẹ́ Onítìrí ò ní ètò kan gbòógì tó fẹ́ ṣe fọ́mọ Yorùbá tínú ọmọ Yorùbá máa fi dùn. Ó fẹ́ pọ̀ ọmọ Yorùbá lẹ́kún ni. Ó fẹ́ gbá yín ni o. Ó fẹ́ gbá yín ni o. Ó fẹ́ gbá yín ni o. Ó fẹ́ ṣe kí ni? Kì í dẹ̀ ṣe pé ó ṣe fẹ́ gbá yín, wọ́n ti gbá yín tipẹ́. Ẹ mẹ́rin síta, Akíntóyè ń jalè, Ìgbòho ń jalè, ẹ mú ẹ̀rí síta, wọn rẹ̀ rí mú ẹ̀rí ló. Àwọn mú ẹ̀rí ṣó yẹ kó níbẹ̀ síta, ṣó yẹ kó níbẹ̀ náà mú ẹ̀rí títí wọ́n síta. Olè wá ń yí lu olè, olè ṣó yẹ kó níbẹ̀, àti olè 2/2 ìsíkọ̀tò ó kó ìparun. Ìkòkò ni wọ́n, all the member of òmìnira 2022. Ìkòkò ni wọ́n, all the member of Yorùbá ni mí group. Ìkòkò ni wọ́n, níbi tán ní agbára dé tán gẹ̀ẹ́tì ọmọ Yorùbá dé. Gbogbo gúrùpù pátá tán dálẹ̀ fún ìran Yorùbá, fún ètò Yorùbá ní Dúpẹ́ Onítìrí ló ti wọ̀, ló ti kó àwọn ènìyàn ẹ̀ wọ̀. Tẹ́ bá sọ̀rọ̀ tó máa ṣe Yorùbá láǹfààní nínú gúrùpù ọ̀hún, wọ́n á ta yín pọ́n, wọ́n á rẹ̀ yín bété, wọ́n dominate gbogbo gúrùpù. Kí wá ní ìyàtọ̀ Dúpẹ́ Onítìrí àti Fúlàní? Ẹja jọ sọ kójọ yé wa. Kí ni ìyàtọ̀ láàrin Dúpẹ́ Onítìrí àtàwọn Fúlàní tó ń pa wá kiri? Kí ni ìyàtọ̀ láàrin Dúpẹ́ 2/2 Mirage 2/2? Okay, orúkọ ìsàmì ní Mirage, orúkọ àmútọ́run wá ní 2/2. Yes, orúkọ ìsàmì ẹ̀ ní Mirage. Ṣé pé Yorùbá believe ní pé orúkọ àmúsọ̀run wá Dúpẹ́ òní 2/2. Mo dẹ̀ ṣe sọmọ lórúkọ ẹ fún mi ní nǹkan kan, ẹ sanwó kọ́mọ náà ò mọ́ gọ̀. Bó jẹ́ owó kọ́mọ ó gọ̀ ni ó yẹ kẹ́ ẹ múlẹ̀. Odidi àfáà Ajánlé kòkò ń ṣe sọmọ lórúkọ ẹ náwó. Kí ni ìyàtọ̀? Ẹni tó sọ pé $1 million ò tó ń mu wáìnì, kí ni ìyàtọ̀ tó dẹ̀ ń pariwo fún yín? Torí ọ̀dọ́ ni mo torí ẹ̀ jáde, àwọn ọ̀dọ́ ni mo torí ẹ̀ jáde. Kí ni ìyàtọ̀? Ẹja jọ sọ kójọ yéra wa. Mirage Dúpẹ́ Onítìrí 2/2 Ìkòkò. Ayọ̀ Brown olórí kò lọ títí, Rónkẹ́ kò lọ títí. Ẹ mọ̀ wọ́n kò ń bí ara wọn ní. Black Goat ara wọn ní. Big Daddy ara wọn ní. Ara wọn ní. Ìjìnlẹ̀ FM, Ìjìnlẹ̀ Marcus ara wọn ní. Ògúnjìmí Marcus Ìjìnlẹ̀ ara wọn ní. Bàbá Ọ̀bọ ara wọn ní. You know them. You know them. Ẹ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n dáadáa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ara wọn ní ìjà lóde lórí dòwe. Jẹ̀lílì. Ìjọ tí ń bá ráyè máa wá voice message yẹ kàn, rìkọ́dì yẹ kàn, kẹ wá máa gbóhùn Jẹ̀lílì bó ṣe ń fi sí mi lórí. Bó ṣe ń fi sí mi lórí. Bó ṣe ń fi sí mi lórí. Láyé reclaim. Bó ṣe ń fi sí mi lórí.
bó ṣe ń fi sí mi lórí láyé rìkílẹ́mù ara wọn ni mo ti ń pariwo tipẹ́tipẹ́ pé wọn ò lóore kankan tó fẹ́ ṣe fọ́mọ Yorùbá àwọn eléyìí ò stand fún orílẹ̀-èdè Yorùbá o owó ẹ̀yin ọmọ Yorùbá náà fẹ́ gbà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ rójú olè ẹ̀ mú ẹ̀ ti wá dá olè mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ti wá dá olè mọ̀ ṣé ní o tó dúpẹ́ onítìrí 2x2 mo ń sọ fún yín kẹ́ ẹ lè gbọ́ ṣé ní o tó dúpẹ́ onítìrí 2x2 ọ̀tá yín ni ọ̀tá ọjọ́ ọ̀la wa ni ẹni tó yẹ ká gbógun tì ní onímọ̀ fi sọ pé òun ló yẹ ká gbógun tì òun gangan ló yẹ ká dojú ìjà kọ òun gangan ló ń fẹ́ máa po ọjọ́ ọ̀la Yorùbá mẹ́rẹ̀ òun ni iṣẹ́ tí àwọn kan ti bẹ̀rẹ̀ láti 2019 Dúpẹ́ Onítìrí fẹ́ jẹ́ kó ṣe àwàdànù owó ló wá gbà $1 million wọn ó ti pé wọ́n ń pín láàrin ara wọn ni wọ́n wá rí i pé tá a bá lọ pẹ̀lú owó yìí owó tó máa àkíyèsí wálé lórí pé ajalè ó yẹ kó tó wó ẹ rí i pé wọ́n ṣe ń promote àkáǹtì wọn dìdìrín ọmọ Yorùbá náà dẹ̀ sì ti ń fowó sí ṣé àgọ́ ni ẹ̀yin tẹ́ jáde tẹ́ ti la ọ̀pọ̀lọpọ̀ airport kọjá tẹ́ ti fò lókè bí ìgbà tá a bá ní àwọn àjẹfò ẹ̀yin náà ti fò lókè káàkiri sóríṣiríṣi ìlú ṣé irú yìí ló yẹ kí Dúpẹ́ Onítìrí kó máa gba kẹtù kó sí pápá Onítìrí àwa tá a wà ń lé tá a bí nínú ọgbọ́n nínú ìmọ̀ ṣebí ẹni pé tí ìyà bá jẹ́ ènìyàn máa ń gbọ́n ni kí ló dé tọ́gbọ́n wá dorí kodò kí ló dé tí 2x2 dẹ̀ dé pẹ̀lú Ayọ̀ Brown olórí kò lọ títí Fúnkẹ́ Bello àjàkáyé àrùn Cohen B ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Jẹ̀lílì Black Gold Big Daddy Bàbá Ọ̀bọ Akínrìmísí wọ́n pọ̀ ẹ mọ̀ wọ́n kí ló dé tá a dẹ̀ ń gbà wọ́n láàyè tán fi rọ́ gbé wa mọ́ra tá a dẹ̀ tẹ̀lé wọn lẹ́yìn pé àwọn ló gbé òótọ́ dání àwa la fà o àwa la fà á àwọn bàbá wa pé ẹjọ́ ò sí lọ́wọ́ ìgbìrà tó jẹun yóò tó mọ ẹmu lé lórí tí ń wí kátikàti ẹni tó fún lẹ́mu ni ṣé ìran bàbá ẹ̀ mẹ́mu rí no ìran bàbá wọn ò mẹ́mu rí ohun rere wo ni Dúpẹ́ Onítìrí ti gbé ṣe rí ohun rere ni Dúpẹ́ Onítìrí ti gbé ṣe rí this is time for us láti la ojú wa ká lọ fọ brain wa ìdọ̀tí irọ́ tí Dúpẹ́ Onítìrí fi dí etí wa ká lọ ṣe kíni ká lọ yọ kúrò ká lọ wá oògùn ojú tó máa ń fọ ojú mọ́ tó máa ń fọ irọ́ kúrò lójú wa ká gbé ọpọlọ wa lọ sọ́dọ̀ àwọn tó máa bá wa fọ́ kán fọ irọ́ Dúpẹ́ Onítìrí kúrò kójú wa lè là ká lè mọ̀ pé lóòótọ́ àti lódodo àtúrọ̀ tàbí èlùbọ́ ní Dúpẹ́ Onítìrí pé kò sí oore kan tí Dúpẹ́ lè ṣe fún wa nínú ìrìn àjò yìí ó wá fi wá powó ni ó dẹ̀ wá bàjẹ́ ni àìmọye ọ̀pọ̀lọpọ̀ èdè àìyedè tó ń ṣẹlẹ̀ tẹ́yìn ò mọ̀ tó jẹ́ pé látọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí ló ti ń ṣẹlẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọwọ́ Dúpẹ́ Onítìrí wà ń bẹ̀ mo lélẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó wà ń bẹ̀ wọ́n fi dígẹrẹ sáàrin wa ni tó bá ti gbọ́ pé léè lóhùn ṣe Yorùbá ní ṣe máa kọ̀nẹ́tì pẹ̀lú ẹ̀ àwa máa kọ́ wọn àwọn ọmọ ìrankíran náà tó jẹ́ pé owó ti jàrá ń bá wọn tó jẹ́ pé the little one tọ́lọ́run fún wọn kò tẹ́ wọn lọ́rùn wọn ní tẹ́ lọ́rùn Bíbélì rí i pé ìtẹ́lọ́rùn pẹ̀lú sùúrù ó lójú kíni lọ ìtẹ́lọ́rùn pẹ̀lú sùúrù
ó ju owó lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní ìtẹ́lọ́rùn àwọn náà fẹ́ gun Lexus 350 wọ́n ti gbàgbé ọjọ́ ọ̀la wọ́n ti gbàgbé àtúbọ̀tán wọ́n ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ìyà ń jẹ lọ́wọ́ pé ẹlẹ́dàá wọn máa dìde ẹlẹ́dàá wọn máa dìde olówó kan ló dìde ńgbà yẹn lọ́hùn àwọn ọmọ Yorùbá tètè máa ń gbàgbé ìtàn ni òun ní Babangida gbé kọ́ńtà tí ju 12 fún tí ní ayẹ we are going to court we are going to burúkú owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ we are going to court that election like Babangida bá stop ẹ̀ not no pé arrange ni gbogbo yín lẹ máa tọ́ ìṣẹ́rìbè níbi tó bá jókòó sí ló ń tọ̀ sí bílíọ̀nìà náà bẹ̀rẹ̀ sí ń datọ́ lẹ́nu ọwọ́ ti rọ ẹ̀sọ́ ti rọ ọlọ́run ọba mi nà nípa àṣẹ kó tó kú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí tó lọ nínú June 12 ṣe rò pé gbóhùn títúpẹ́ onítìrí ṣe àtẹ̀yìntẹ́ ẹ̀yin agbódegbà ẹ̀ ẹ̀yin ìsọ̀ǹgbé ẹ̀ ṣe rò pé ẹ máa lọ láì jìyà ìṣẹ́ ni kò possible impossible ẹ̀san máa ké gbogbo ẹ̀yin tá a rán níṣẹ́ ìyà sí ìran yín tẹ̀ ń jẹ ẹ̀san máa ké gbogbo ẹ̀yin tá a rán níṣẹ́ ẹjọ́ tòrútòrú láti gbé ọjọ́ ọ̀la Yorùbá ṣubú tẹ́ ẹ torí owó tẹ̀ ń jẹ ẹ̀san máa ké ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ mọ òtítọ́ ṣùgbọ́n torí ń tẹ́ fẹ́ jẹ́ àti ń tẹ́ fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ ó mú yín kẹ̀kẹ́yìn sí òtítọ́ ẹ wá tẹ̀lé rọlọ ẹ̀san ṣe kí ni ó máa shout ó máa ké ó máa ké ẹni tí ò tí ì tó àkókò láti gun mọ́tò tó sáré mọ́tò tó rà á mọ́tò yẹn ló máa pa torí àkókò rẹ̀ ò tí ì tó bẹ́ẹ̀ ni ẹ̀san máa ké lórí gbogbo yín ẹ̀san máa fọ́hùn lórí gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ ilẹ̀ Yorùbá lórí gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ tí ẹ fẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi lórí gbogbo ẹ̀yin tó jẹ́ pé èròǹgbà yín ẹ mọ̀ pé torílẹ̀-èdè Yorùbá bá dé ẹ ní lórí ọ̀fẹ́ àti máa kó àwọn ọmọ Yorùbá ní ẹrú mọ́ torí ẹlẹ́fi dìde pé no chance ẹ̀san máa ké ẹ̀san máa ké o ẹ̀san máa ké ṣùgbọ́n mo fẹ́ dá yín lójú pé ọjọ́ la ò mọ̀ orílẹ̀-èdè wa máa dúró ọjọ́ la ò mọ̀ mo máa sọ fún yín pé ìran tán bá rí sí ìyàn ó dáa ṣùgbọ́n ilé tí ìwọ fúnra rẹ̀ bá rí fún ara ẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá máa dúró ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ Ọlọ́run á palẹ̀ yín mọ́ ẹ̀ dé fertilizer fún ilẹ̀ Yorùbá ni Ọlọ́run máa palẹ̀ yín mọ́ ẹ máa dé fertilizer fún ìran Yorùbá ni fún ilẹ̀ Yorùbá torí pé ẹgbèrò tó dáa fún ìran Yorùbá gbogbo ẹ̀yin tẹ̀ǹtẹ̀lẹ̀ Dúpẹ́ Onítìrí lẹ́yìn tán torí 100,000 ẹlòmíì nínú wọn ò rí 100,000 gbà ẹ̀ẹ̀mejì àwọn tó ra búrẹ́dì fún ẹwà ganyin tán lọ jójó ẹlẹ́yà nígbà Occupy ọ̀pọ̀lọpọ̀ nínú wọn rí 100,000 gbà ó tán lọ jójó ẹlẹ́yà nígbà Occupy tán dẹ̀ ń bayé wọn jẹ́ tán bọjọ́ ọ̀la wọn jẹ́ ẹ̀san ké o ẹ̀san ké ẹ ṣọ́ra gbogbo àwa tá a wà ń lé lẹ́kìtì lóńdó ní Kwara ní Kogi ní Ọ̀ṣun ní Ọ̀yọ́ ní Ògùn ní Èkó ẹ ṣọ́ra fún àwọn gúrùpù apànìyàn tẹ́ bá ti ń gbọ́ òmìnira 2022 ẹ pariwo apànìyàn ó lè ìyá Kogi ti gba tó fẹ́ gbà ẹ ti rí kó sọ̀rọ̀ Àjàkáyé ti gba tó fẹ́ gbà ẹ ti rí kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní Kòìbí ó lè ní gbogbo wọn gbogbo àwọn tẹ́ bá ti ń gbọ́ òmìnira 2022
ẹ bá wà fowó sí $1 ò kéré £1 ò kéré ó lè ní àpapín náà fi ń ṣe àpapín ẹ̀já wa béèrè nínú àjẹ́ndà mẹ́jẹ̀jọ tí ìyá wọn ti ṣe síta èwo ló mú èsì tó dára bá ọmọ Yorùbá ẹ ṣáìn àìsí yín kẹ́dẹ̀ la ojú yín gbogbo àwọn tó wà nínú òmìnira 2022 kílà ni wọ́n o amrọ̀bà ni wọ́n o amìrọ̀bà bí bàbá bá ṣá bàbá mi amìrọ̀bà ni wọ́n o kidnapper ni wọ́n o 419 ni wọ́n o àwọn wọ́n ṣe ń 419 yín ní owó náà 419 yín ní ẹ̀mí ẹ̀mí yín ò jọ wọ́n lójú ẹ̀mí yín ò jọ wọ́n lójú ẹ padà lẹ́yìn wọn 2 by 2 ẹ rí bó ṣe ẹ máa wo ẹni tó pera rẹ̀ lórí tí ń lẹ ìpè rabatarabata mọ́lẹ̀ ẹ ti mọ̀ pé ẹ̀mí yín ò jọ 2 by 2 lójú ẹ padà lẹ́yìn 2 by 2 kẹ́ má bàa jẹ́ ká àbámọ̀ torí ọmọ abáwí fún tí ò bá gbọ́ yóò jẹ́ ká àbámọ̀ gbẹ̀yìn ṣé ń gbọ́ mi ọmọ tá a bá wí fún tí ò bá gbọ́ yóò jẹ́ ká àbámọ̀ o làwọn bàbá wa fi sọ wípé ọmọ tá a bá wí tí wà nù kì wọ́n ní yóò parun lójijì láìsí àtúnṣe kẹ́yìn má bàa parun ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí lóòótọ́ lẹ fẹ́ràn ẹ̀yin náà fẹ́ kí orílẹ̀-èdè yín ó dúró ká máa ní pé ọmọ orílẹ̀-èdè bó ni yín kẹ́ni ní I'm from Yorùbás mo tún gbọ́ fídíò kan lẹ́nìí títí dé Ghana wọ́n ní láti Ilé Ifẹ̀ làwọn ti ṣẹ̀ wá níbi tọ́lọ́ ń kẹ́ Yorùbá dé ni o ṣùgbọ́n àwa la jìyà jù káàkiri àgbáyé ẹ wá ní irọ́ mo wà lamẹ́ríkà mo wà ní London mo wà ní Canada mo wà ní Japan mo wà ní kinní mo ti ra ilé 2 mo ti ra mọ́tò 8 mo ti ṣe gbogbo ẹrú lẹ lọ ṣe ń bẹ̀ ẹrú ni o òun làwọn bàbá wa fi sọ wípé Ọlọ́run á jẹ́ kéré oko délé oko lẹ́wà ẹ̀ sí lé ilé yín rèé orísun yín rèé orísun yín òun rèé orísun yín ò gbẹdọ̀ gbẹ ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí majority ẹ̀yin tẹ́ wà ní outside ẹ̀yin gangan mo lè ṣe pé majority of you ẹ̀yin ní problem wa o ẹ̀yin gangan lẹ̀ ń ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí ẹ lọ wo gbogbo ẹ̀yin tó ti tàn mo sọ fún èèyàn kan mo ní tẹ́fẹ́lẹ́ ẹni tó yẹ tó máa gbọ̀n tẹ̀lé Dúpẹ́ Onítìrí lẹ́yìn mo ní bàbá Èkìtì yẹ kó jẹ́ kan nú wọn kékeré ní tọmọ bọ̀tá kékeré ní tàpótí ẹ̀rí àtẹwédọ́gbọ́n mo ní 95% àwọn tó tẹ̀lé mi lẹ́yìn wọ́n wọ́ tẹ̀lé Dúpẹ́ Onítìrí lọ ni mo tẹ̀sí fẹ́ yálé àwọn tó jẹ́ ọmọ Èkìtì wọ́n wọ́ tẹ̀lé lẹ́yìn ni tẹ́tẹ́ sọ pé bàbá Èkìtì tó bá tẹ̀lé wa ebi máa pa ẹ́ a ní fún ẹ lówó mọ́ bàbá ọ̀nà rẹ̀ mọ́mì ọ̀nà rẹ̀ rírọ́ ní ìkànnì ẹ̀dídì pè mí ó lóun àti bàbá ọmọ agboolé kan ni wọ́n Ládó Èkìtì Dúpẹ́ Onítìrí ó lè kúure tó bá kúure ò ní súre bẹ́ẹ̀ ni ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé ẹ lórí ni abájọ ń fà á more than a week Ọ̀túnba Ẹrù Òbodò ojú òní ń tiẹ̀ wàá kéré oko délé Ẹrù Òbodò ojú òní ń tí ẹni bá bínú sí Ọlọ́run máa bínú sí ẹnikẹ́ni tó bá bẹ́ẹ̀ jà Ọlọ́run máa bá rú wọn jà thank you my brother God bless you ẹni bá gbèrò ibi lórí ọmọ lórí aya ọ̀run máa dojú ìpọ́njú kọ wọ́n Bàmí Ambassador àṣírí ẹ̀kọ́ ìtú lójú ewé o àṣírí yín ò ní tú nílùú ibi tí ẹ wà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ bá ṣe ń lù ú a máa dún bẹ́ẹ̀ bá ṣe ń fà á a máa fà mo wá rìpọ́tù pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá Èkìtì ṣé ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ Yorùbá ní ṣiṣẹ́ ẹ̀mọ̀ wọn ni ṣèbí prógámù yín náà rí dábìjọ́ ẹ fi wọ́n lẹ̀ ntí ọkàn yìí ò ti ṣe ẹ gbẹ́dọ̀ ṣe bàbá Èkìtì
tẹ́nìyàn kan bá sọ wípé ebi máa pa yín ṣàwọn ẹlẹ́dàá yín ni mo ní wọ́n mọ̀ pé iṣẹ́ ti bàjẹ́ wọ́n mọ̀ pé mi ò lórí ọ̀fẹ́ àti lọ síbi iṣẹ́ mọ̀ bàbá Èkìtì ẹ fi yẹ́lẹ̀ bó jẹ́ gàrí lẹ̀ ń mú ó máa bá yín lára mu. God will honour you. God will surprise you. torí ẹni bá fúnni ní ìmọ̀ràn nígbà tẹ́nìyàn bá nílò rẹ̀ tí ò jẹ́ kẹ́nìyàn ó ṣìnà olóore ẹni ní. gbogbo wọn lọ wọn á tún pè mí bàbá Èkìtì you see yourself wọn á sẹ́ndì rìsíìtì tán fi sẹ́ndì owó fún àwọn wèrè tó torí owó tó tẹ̀lé wọn lọ wọn á dẹ̀ lọ sọ́dọ̀ ńgbà tí wàhálà ò tí ì dé wọn á lọ sọ́dọ̀ ilé pé ọ̀gá mi bàbá mi olúwa mi lẹ́ ń wò yẹ o olúwa mi ọ̀gá mi ti sọ̀rọ̀ tábà ti lọ sí Kútọ̀ lọ́dọ̀ Ìgbòho wọ́n rí owó wọn á pẹ̀yìn dà ìgbẹ̀yìn á pẹ̀yìn dà kì í dára ìyàwó náà ti pẹ̀yìn dà ó di ọ̀wọ́n yọ̀ ó rí ìbínú Olódùmarè torí pé ó kọ ìkìlọ̀ Olódùmarè torí pé ó tàpá sí Ọlọ́run bẹ́ẹ̀ ni ó tàpá sí Ọlọ́run ó fẹ́ràn ohun ti ayé ju ti ọjọ́ ọ̀la lọ ó ti gbàgbé pé ẹni tó sọ wípé ká jáde kó ní Sódómù àti Gòmárà yìí ó máa ní nǹkan tó dára fún wa ẹni tó jẹ́ pé ẹlẹ́dàá ayé àti ọ̀run ni ó wá rántí góòlù tó ní aṣọ tó ní sí Sódómù àti Gòmárà tí ìkìlọ̀ ti jáde pé don't look back ó bojú wẹ̀yìn adániwáyé ṣèdájọ́ ẹ̀ lójijì gbogbo yín pátá ẹ lè bọ́ nínú ìbílẹ̀ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá Yorùbá jẹ tẹ́ ẹ bá Yorùbá mu tẹ́ ẹ gòkè lára Yorùbá tó jẹ́ pé Yorùbá nation lórí ìrọ̀lẹ́ ń pa ẹ lè bọ́ nínú ìbínú Olódùmarè mo ní tí àfa Awójìmí ohun tó sọ yẹ tó ní lálá yín tó ròkè ń bọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ ló máa rí láṣẹ Olódùmarè láṣẹ ẹni tó láyé àti ọ̀run àwa rere ni o Ọlọ́run á kẹ́ mi bí mo bá mu gàrí láàárọ̀ tí mo fẹ́ balẹ̀ lọ́sàn-án tí mo bá rí kúlíkúlí tí mo fi lé lálẹ́ màá tún jí kókókókó láàárọ̀ ọjọ́ kejì ṣe bọ́ lọ́rùn ni gbogbo ń tán kójọ ń gbà yẹ lọ́run òun dà kò sẹ́ni tó da Yorùbá tó máa farare lọ iṣẹ́ tọ́lọ́run gbélé kalẹ̀ ni mo ti sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń roko ìṣubú fún Yorùbá nation Ọlọ́run lẹ̀ ń bájà ó dẹ̀ di dandan kẹ́ rí ìbínú Ọlọ́run torí pé kò sẹ́ni tó ń bọ́ Ọlọ́run jà tí ń borí Ọlọ́run òun lẹ́lẹ́dàá ohun gbogbo òun ló dá wa òun ló mọ̀ wá gẹ́gẹ́ bí Ìgbòho ṣe máa ń sọ wípé Ọlọ́run tó ní ẹ̀mí mi kò sẹ́ni tó dá ní ẹ̀mí ẹ̀ aya lóní tó bá dẹ̀ ti lò nílòkulò tàbí tó lo ẹ̀mí tó fún ẹ tó fi ń gbógun ti iṣẹ́ rẹ̀ àfàtú lójijì ni ìkọ̀kọ̀ lọ́lọ́run á máa fa ẹ̀mí yín tú tọ́lọ́run á máa fa fíìsì ẹ̀mí yín tú gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé ògo ọjọ́ ọ̀la ò ní dúró tẹ nínú ìgbèkùn tá a wà yìí ó tẹ́ yín lọ́rùn ẹ̀yin òmìnira 2022 ìpéjọpọ̀ apànìyàn ìpéjọpọ̀ ayẹ̀lérí ẹni bá ti ń yẹ̀lérí ọmọlàkejì apààyàn ni ẹ̀yin gan mọ̀ pápáyàn ni gbogbo yín pátápátá dẹ̀ adániwáyé máa parun gbogbo yín pátápátá lẹ máa gbàdọ́jọ́ Olódùmarè gbogbo yín pátápátá lẹ máa rí ìbínú adániwáyé kò sọ́gbọ́n tẹ́ lè dá kò sí ọ̀nà tẹ́ máa gbégbà tẹ́ ẹ̀ ní rí ìbínú Ọlọ́run yes kò sẹ́ni tó máa gbin ọ̀gẹ̀dẹ̀ tá a máa sọ pé òun fẹ́ lọ ká kòkó ń bẹ̀ kò pọ́síbù ohun tẹ́ ẹ gbìn nínú ìran Yorùbá òun lẹ máa ká kò sọ́nà àbáyọ o kò sọ́nà àbáyọ fún yín
ẹ̀yin òmìnira 2022 ẹ̀yin gan mọ̀ pé kílà níyìn. Ẹ̀yin òmìnira 2022 ẹ̀yin gan mọ̀ pé apààyàn níyìn. Ṣebẹ́ ti pa kan sìn ẹ̀dẹ̀ ti pa wọ́n ti pẹ́ ẹ̀ tún sọ fẹ́ níyẹ kókó má jẹ́ káwọn èèyàn mọ̀. Ẹ̀yin gan mọ̀ pé apààyàn níyìn. Apààyàn níyìn. Ẹ̀ẹ́dẹ̀ lè escape ìbínú Ọlọ́run torí Ọlọ́run máa dí pẹ̀lú yín torí ó ní èmi ń bọ̀ kankan èrè mi ń bẹ pẹ̀lú mi láti sọ fún oníkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti rí. And God bless you all. Ẹ ó rí àánú gbà. Àánú Ọlọ́run máa wá yín rí o. Gbogbo ẹ̀yin tẹ́ dúró ní di òtítọ́. Gbogbo ẹ̀yin tẹ́ gba òtítọ́ láàyè. Gbogbo ẹ̀yin tẹ́ ń kéde òtítọ́. Pé Dúpẹ́ Onítìrí apààyàn ní ẹ padà lẹ́yìn ẹ̀. Pé Dúpẹ́ Onítìrí kò lóore kan tó fẹ́ ṣe fún wa. Pé agbénipa ni Dúpẹ́ Onítìrí. Pé Dúpẹ́ Onítìrí èèpo ní nínú àlìkámọ̀ Yorùbá. Pé Dúpẹ́ Onítìrí èèpo ní. I'm coming. Pé Dúpẹ́ Onítìrí apààyàn ní èèpo nínú àlìkámọ̀ ni wọ́n. We all know èèpo nínú àlìkámọ̀ ni wọ́n. Pé Dúpẹ́ Onítìrí àfòmọ́ni tí ń bagi ajé jẹ́ lóko. Àfòmọ́ni tí ń bagi ajé jẹ́ lóko. Ẹni bá ti fúnni lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ tó ní òun ò ní jẹ́ kẹ́ni ó jèrè. Èèpo ní àfòmọ́ni wọ́n pe kíní kan ní igi ẹ̀gún èṣùṣù tó bá jáde á jáde bí iṣu. Àgbàtà táwọn kékeré à máa lọ́mọ́gi bí iṣu ni. Ìgbà tó bá wá dàgbà tán á wá di kànga rẹ̀ sì wọ́n ń lọ́wọ́. Tó bá gùn yàn lẹ́sẹ̀ tẹ́lúwẹ̀ ò bá tètè múra á máa dégbò ńlá. Ègún èṣùṣù ní Dúpẹ́ Onítìrí ó fẹ́ gún ìran Yorùbá pa ni. Ó fẹ́ gún ìran Yorùbá pa. Ó fẹ́ gún ọjọ́ ọ̀la Yorùbá pa. Èmi àtẹ̀yin gbẹ́dọ̀ sọ pé no, a gbẹ́dọ̀ fún láàyè. Ohun tó dẹ̀ ń wá kó ṣẹlẹ̀ nìyẹn torí pé ó ń wá ọ̀nà láti báyé Yorùbá jẹ́. Ohun tó ń wá kó ṣẹlẹ̀ nìyẹn o. Adẹ̀gbẹ́dọ̀ sọ pé kò sí ààyè fún láàrin wa. Irọ́ ni Dúpẹ́ ń pa o. Dúpẹ́ kò lóore kan tó fẹ́ ṣe ìran Yorùbá. Ìjàlọ ni tí ń dàgbòrú. Ìjàlọ ni mo ti sọ fún yín kò sórúkọ búburú tẹ́ ẹ fún Dúpẹ́ tí ò bá lára mu. Ẹ padà lẹ́yìn apànìyàn ni wọ́n o. Tẹ́ bá ti gbọ́ òmìnira 2022 kílà ni wọ́n o. Tẹ́ bá ti gbọ́ òmìnira 2022 COVID-19 ni wọ́n o. Tẹ́ bá ti gbọ́ òmìnira 2022 Ẹ̀bólà rẹ̀ tún pè sínú ayé yín yẹ o. Tí wọ́n ju éèdì lọ o. Tí wọ́n ju éèdì lọ. Tẹ́ bá ti gbọ́ òmìnira 2022 fáírọ̀sì ni. Fáírọ̀sì ayé wọn àtọ̀run. Fáírọ̀sì gidi COVID-19 ẹ̀mí àwọn ẹ̀mí tí COVID-19 pa. Fáírọ̀sì ni o. Àjọmọ̀ òṣòwò mọ́jọmọ̀ òjèrè ní òmìnira 2022 o. Àjẹni gbọ́ lérí tí ń gbọ́ lérí tí òun jẹ́ kí lérí ó ṣẹ nínú ayé ènìyàn ní òmìnira 2022 o. Bẹ́ẹ̀ ni àjọmọ̀ òṣòwò tí ìjọmọ̀ òkèrè oko délé. Bẹ́ẹ̀ ni ní òmìnira 2022 mo ní tẹ́ bá ti ń gbọ́ òmìnira 2022 òmìnira 2022 ní sọmọ ológo di ọmọ ẹrú. 2022 group òmìnira 2022 group tẹ́ ẹ bá ti gbọ́ orúkọ wọn àwọn máa ń sọmọ
àpésìn di ẹni tí ń sìn yàn ni o wọ́n máa sọ ọba dẹrú ẹgbẹ́ mi bí òmìnira 2022 group wọ́n máa ń gbalé lọ́wọ́ onílé ni o wọ́n ń gba mọ́tò lọ́wọ́ onímọ́tò wọ́n dẹ̀ ń gba owó lọ́wọ́ olówó occupation wọ́n gbalé lọ́wọ́ onílé o àwọn fúnra wọn sọ o ṣé ó yẹ kó níbẹ̀ sọ pé wọ́n gbalé lọ́wọ́ onílé o wọ́n àdálé yẹ padà o wọ́n gba mọ́tò lọ́wọ́ onímọ́tò o àìmọye ilé tán náà gbà tán náà fẹ́ fi ṣe ọ́fíìsì adélé ò jáde mọ́ wọ́n àdálé padà o wọ́n gbowó lọ́wọ́ olówó gidi àìmọye wọn tó ti bóyá ń dẹ̀ fi kan bá wọn sọ̀rọ̀ ni àìmọye àwọn tó ti lọ yá owó ní báǹkì tó ti lọ yá owó ní báǹkì tó pé adélé wọn bọ̀ adélé orí social media tí adélé ò wọlé mọ́ tí wọn ò dá owó olówó padà ẹ fúnra àròjinlẹ̀ 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 èèó àròjinlẹ̀ ló lè mú kí àkíyèsára àròjinlẹ̀ ló lè mú kí àkíyèsára àròjinlẹ̀ pánsá ò fúnra ní pánsá fi já síná ajá ò fúnra làjá fi jìn o ṣẹ́rí onílé tí ó bá fúnra ó lè ní oko ká tún lè máa àkíyèsára àròjinlẹ̀ ká tún lè máa àkíyèsára àròjinlẹ̀ àròjinlẹ̀ ó àròjinlẹ̀ àròjinlẹ̀ ó àròjinlẹ̀ ká tún lè máa àkíyèsára àròjinlẹ̀. ká tún lè máa àkíyèsára àròjinlẹ̀ tẹ́mi àtẹ̀yìn bá jọ nífẹ̀ẹ́ ara wa ó yẹ ká ní àròjinlẹ̀ èyí tá a ṣàṣedànù ó tó èyí tá a ń para wa lẹ́kún ó tó gẹ́ a rí ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ẹkún náà ẹkún àsúnsínú ẹkún tí wọn ò lè sún síta níbi tí Dúpẹ́ Onítìrí ti ṣá wọn lọ́gbẹ́ tí wọn ò lè sọ ẹgbẹ́ abẹ́ ìdáhùn níbi tí Dúpẹ́ Onítìrí ti ṣá wọn lọ́gbẹ́ ṣùgbọ́n tí wọn ò lè pariwo síta níbi tó ti kàn wọ́n léwo tí wọn ò lè sọ̀rọ̀ bàbá mi Peter Ọládélé you welcome mo ní tẹ́ ẹ bá ti ń gbọ́ òmìnira 2022 apànìyàn ni wọ́n ayẹ̀lérí ni wọ́n dìgbòlugi ni wọ́n àwọn máa wọnú àwùjọ máa bà àwùjọ jẹ́ ni ìdílé wo ni òní Gbénga Adébóyè ní pé kò síbi tí a ti ń dáná alẹ́ ó ní ọbẹ̀ ní mọ́ dùjúra wọn lọ kò sí ẹni tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ lára Ọlọ́run ọba mi nìkan ló pé ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí sọra rẹ̀ di Ọlọ́run olópé jù olómọ̀ ń ṣe jù nígbà tán commission United Nations Secretariat Dúpẹ́ Onítìrí ló commission ẹ̀ so ó mọ in and out UN ìgbà tán commission Commonwealth Secretariat Dúpẹ́ Onítìrí ní ṣálédì 2x2 African Union leader ní Nairobi Dúpẹ́ Onítìrí ló lọ commission ẹ̀ àwọn àgbáyé wo European Union Dúpẹ́ Onítìrí wà mẹ́ oló commission ẹ̀ so ló fi rọrùn láti wọbẹ̀ mú ìwé tó bá fẹ́ ló fi rọrùn láti wọbẹ̀ ohun tó bá fẹ́ kó ṣẹlẹ̀ sí he was the only person in Africa tó mọ̀ bá ṣe ń tòwé UN Commonwealth European Union African Union olórí burúkú ọmọ tí ò yẹ kéèyàn máa jírí olórí burúkú ẹ̀dá tẹ́nìyàn bá jírí láàárọ̀ kó padà kó wọlé kó lọ sùn padà irọ́
rọ̀ lọ́rùn láti pa ó rọ̀ lọ́rùn bí omi ẹ̀kọ́ ní irọ́ ó rọ̀ lọ́rùn tán bá ní kí ni Dúpẹ́ Onítìrí mọ̀ ọ́n ṣe jù irọ́ pípa ni ẹ̀ ń gbọ́ ẹ̀ ń rí ẹ mọ̀kàn gbọ́ gbígbà tẹ́nìyàn bá ń gbọ́ kọ́mẹ́dì ẹja jí nǹkan tó dára ní Dúpẹ́ ń bàjẹ́ mọ́ wa lára ẹ lọ sórí social media bí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn graduate wa ló ti di kọ̀mẹ́díà ẹ lọ náà ti di kọ̀mẹ́díà tán nígbà tí ò síṣẹ́ àbí nígbà tí ò síṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti di olóṣó yahoo boy àtúrọ̀nà àbáyọ láti lè jáde síta pé ẹ máa jà fún ẹ̀tọ́ ẹni òní o ẹnu ẹni la fi ń kọ bẹ́ẹ̀ jẹ o ẹ máa jà fún ẹ̀tọ́ yín ni o ẹnu ẹni lènìyàn fi ń kọ mẹ́jẹ o ní Dúpẹ́ bá rápálá wọ àárín wa bí àṣà òbí sì rí ló rápálá wọ àárín wa láì mọ̀ pé ó fẹ́ dà àárín wa rú ni. Like please love and like èmi máa wí ti tèmi ẹ̀ẹ́dẹ̀ lè pò mágógó mi lẹ́nu. títí ẹ ti ju kúkúrú bìlísì lọ kúkúrú kìlà ni iná ìṣọ̀kan àárín wa náà ló fẹ́ pa ó ní mo fi sọ wípé àwọn tó jáde síta àwọn fẹ́ kí Ìgbòho wálé àwọn máa lọ bẹ̀bẹ̀ ẹ fi wọ́n lẹ̀ kì í ṣe gbogbo tètè wa bá gbọ́ la máa dá sí ibi tá à ń lọ ní kẹjẹ ká gbájúmọ́ ọ̀tá ẹyọ kan tá a ní ọ̀tá ẹyọ kan tí Yorùbá Nation Race ní Onídúpẹ́ Onítìrí Onídúpẹ́ Onítìrí ó ní òmìnira 2022 ọ̀tá ẹyọ kan tá a ní fámìlì ẹ̀ pọ̀ díẹ̀ àìmọye àwọn tó ti fi rọ́gbà lọ pásítọ̀ Iná Júná lọ How Market Iná Júná lọ nígbà tí iná títí ẹ̀rí tọlọ́pàá ó kú lójijì ní how nígbà tí iná títí ẹ̀rí iná ọlọ́pàá iná títí ẹ̀ kú lójijì pásítọ̀ Iná Júná lọ How Market àjàkáyé bòròbòrò àjàkáyé àrùn How Market ṣùgbọ́n sọ pé Adélé yín máa jáde ni ẹ̀yìn tó pèpè Adélé yín ò tí ṣe tá àti jáde àbí lẹ́ni káwọn kan lọ já iléeṣẹ́ rédíò àjàkáyé How Market Akérèmísí àgbà òpònú How Market tíṣà Yorùbá wa ní kékeré ọmọ nígbà tá a wà ní primary school títí dé secondary school ó la máa fi ṣeré ọdún eré parí ọdún nígbà yẹn lọ́hùn àmọ́ nígbà yẹn o àmọ́ pé ohun tó dára náà gbèsè wa nínú nígbà yẹn lọ́hùn wọ́n ní ẹ máa gbọ́ o kí ni ó fò lè ṣe láyé tí mo wá kí ni ó fò lè ṣe láyé tí mo wá kí ni ó fò lè ṣe láyé tí mo wá kí ni ó fò lè ṣe láyé tí mo wá ayé tí mo wá kàkà kí jalè kí kúkú dẹrú kàkà kí jalè kí kúkú dẹrú kí ni ó fò lè ṣe láyé tí mo wá. wọ́n wá tẹ̀síwájú ayé ẹ má fò lè lẹ́gbẹ́ tí a ní ayé ẹ má fò lè lẹ́gbẹ́ tí a ní ẹgbẹ́ tí a ní kàkà ká jalè ká kúkú dẹrú. Dúpẹ́ Onítìrí wá jalè láàrin yín ni òun kò rán èèyàn kankan níṣẹ́ abẹ́ ẹ̀ gbọ́ kò rán anybody iṣẹ́ o ó lè dìran ní Dúpẹ́ Onítìrí bàbá ẹ̀ jalè kú ni ìyá ẹ̀ dóko mọ́là kú ni ọmọ ẹ̀ràn kíran ni stay away for Dúpẹ́ Onítìrí ẹ ṣé God bless you ẹ máa rí àánú gbà o
bẹ́ẹ̀ ni Ọlọ́run máa daṣọ àṣírí bò yín. Ìhòhò làgbàdo ń lọ sóko, taṣọ ló ń padà wálé. Aṣọ àṣírí, aṣọ iyì, aṣọ ògo Ọlọ́run máa gbé wọ̀ yín ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló máa rí o. Ẹ ṣàṣejèrè, ẹ jẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Ọlọ́run máa sọ yín dígí àràbà láṣẹ Olódùmarè. Bẹ́ẹ̀ ló máa rí o. Ojú òní tì yín, ojú òní tì yín, torí pé ẹ dìde fún ìran yín, ojú òní tì yín, torí pé ẹ dìde fún ìran yín, ojú òní tì yín, torí pé ẹ dìde fún ọjọ́ ọ̀la Yorùbá, ojú òní tì yín. Lágbára Ọlọ́run, lágbára ìṣẹ̀dá ayé ìṣẹ̀dá ọ̀run, lágbára ẹni tó dá ilẹ̀ Yorùbá, ojú òní tì yín. Ẹ ní mòṣì, ẹ ní ráre. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ dúró ti òtítọ́, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ dúró ti òtítọ́, pé lábẹ́ bó ti wù kórí Yorùbá máa bọ́ lóko ẹrú, pé àtúnṣirú mọ́. Bẹ́ẹ̀ ni àtúntọrọ jẹ mọ́, pé ìran Yorùbá kọ̀ láti ṣàgbé káàkiri àgbáyé, ojú òní tì yín. Bẹ́ẹ̀ ni mo tún wí lẹ́ẹ̀kan sí, kọ́kọ́rọ́ tọ́lọ́run ní kí n fún yín lẹ́ni nìyẹn. Ìhòhò làgbàdo ń lọ sóko, tó bá máa padà wálé taṣọ ni, kì í ṣaṣọ yọkọ o. Ẹ̀yin tẹ́ bá lọ sóko dáadáa, ẹ lọ bú àgbàdo, kẹ́ wá wo iye aṣọ tọ́lọ́run ọba mi bò ó. Àgbàdo ẹyọ kan tó bá wọnú ilẹ̀ tó bá máa jáde, nígbà tẹ́ bá tún ṣí aṣọ lára ẹ̀ tán, àgbàdo mi ẹ lọ ká, ẹ mú àgbàdo dání kẹ́ka iye ọmọ tó wà ń bẹ̀. Tẹ́ bá pe èèyàn kọ́gọ́rùn ènìyàn máa dá yín lóhùn. Ìrànlọ́wọ́ ọ̀run ò ní dí mọ́ yín. Ẹ ó rí oore ọwọ́ Ọlọ́run gbà, orí ọwọ́ áńgẹ́lì, orí ọwọ́ tènìyàn kò ní ṣọ̀wọ́n yín. Pé ẹ dìde fún ìran yín ni o, pé ẹ tún tẹ̀lé òtítọ́, ẹ gba òtítọ́ láàyè. Yóò dára fún yín. Ẹ jẹ́ a jọ gbógun ti ọ̀tá, ẹ jẹ́ a jọ gbógun ti ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní Canada, tẹ́ wà ní London. Ẹ̀yin ni Ògún Dúpẹ́ Onítìrí mú jù, ẹ padà lẹ́yìn irọ́. Ẹ̀yin ni Ògún Dúpẹ́ Onítìrí mú jù, ẹ padà lẹ́yìn irọ́. Ẹ̀yin ni Dúpẹ́ Onítìrí lórí kó lẹ́rú jù, ẹ padà lẹ́yìn ẹ̀. Ẹ ó ṣe àṣeyọrí, àṣeyọrí máa jẹ́ titi yín o. Ojú òní tì yín, ìrànlọ́wọ́ ọ̀run máa dìde fún yín o. Bẹ́ẹ̀ ni ẹ ò ní tàjò gbé sájò. Ẹ ṣé gan. God bless you. Ó dàárọ̀.